Dandex the BT creator. Yorùbá ní mí tọkàntọkàn, ọmọ Odùduwà ní mí. Yorùbá ní mí tọkàntọkàn, ọmọ Odùduwà ní mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ ní mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ o. Ẹ jẹ́ a jọ fìmọ̀ ṣọ̀kan. Dúró lórí Odùduwà nation o. Òmìnira làwa ń fẹ́. Gbé kémi gbé kájọ gbé, la ó fi délẹ̀ ìlérí. Gbé kémi gbé kájọ gbé, la ó fi délẹ̀ ìlérí. Ladies and gentlemen, the national anthem of the newly formed Oduduwa Nation. A kí gbogbo wa pé a tún káàbọ̀ sí orí ètò ní òní. A kí wa ní kíkí ti ọlá. A kí wa ní kíkí ti ọlà. A kí wa ní kíkí kan tó ju gbogbo kíkí lọ. A fi Ọlọ́run, a fi kí ẹnì kọ̀ọ̀kan wa. A fi Elédùmarè, ọba tó ṣẹ̀dá èmi àti ẹ, a fi kí ẹnì kọ̀ọ̀kan wa. A fi ọba táàrí, àrí ìró àlá, Elédùmarè ọba tó ju gbogbo ọba lọ. A fi kí ẹnì kọ̀ọ̀kan wa. A kí Alhaji Ibrahim tí wọ́n darapọ̀ mọ́ wa. Wọ́n ní àkú ètò, ẹ dákun, ẹ bá wa ṣíà ètò wa yìí. Ẹ bá wa pín kó kárílé torí àlejò wa tí à ń gbé bọ̀ ní òní. Ẹ bá wa pín kí ó kárílé. A kí gbogbo wa ní kìtì Islam tí ṣe ìkìtì ọlá pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. A kí wa gbogbo àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristi wípé kí orúkọ Ọlọ́run àti àjẹǹjẹtẹ̀ kí ó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. A kí àwọn ẹlẹ́sìn àbáláyé pé gbogbo ohun tí àwọn náà tí wọ́n bá ń fà á máa tóra wa torí pé ó yẹ ká máa kíra wa ní kìtì ọlá ni. A kí ẹni tí ò ṣe nǹkan kan, ẹni tí ò gbẹ̀sìn kankan gbọ́ ṣùgbọ́n tó dúró lérí wípé Ọlọ́run òun wà. A kí òun náà pé wọ́n kú ọjọ́ mẹ́ta. A tún darapọ̀ mọ́ mi lónìí lórí ètò, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín náà ni mo tún wà ní orí ètò lónìí. Ọmọ Àbúrẹ́wò, kí Ọlọ́run dákun kó bá wa ṣe ètò tòní. A ní àwọn àlejò tí wọ́n sọ wípé tí àwọn èèyàn wá request pé kí a gbé wọn wá sí orí ètò lónìí.
ìdí nìyẹn tí a ṣe ń gbé ènìyàn pàtàkì ọ̀kan nínú gbòógì nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ní ilẹ̀ Oòduà ní ọ̀nà ilé tí a mọ̀ sí ìṣẹ̀dá ti àwọn bàbá wa tí wọ́n sì ti ṣe iṣẹ́ takuntakun ribiribi lérí pé kí ilẹ̀ Oòduà kí ó lè wá sí ìmúṣẹ kí orílẹ̀-èdè Oòduà kí ó lè ṣe é gbà. Ìdí nìyí tí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọn àwọn olólùfẹ́ wa àwọn tí wọ́n ń wò wá nílé tí wọ́n fi sọ wípé ẹ dákun ẹ bá wa gbé wọn wá sí orí ètò. Ìdí tí a ṣe ń gbé wọn bọ̀ lónìí òun náà nìyẹn kí Elédùmarè kó bá wa ṣe ní òní. Ọlọ́run ọba òun lọ́ba tí ó máa ń bá ẹ̀dá ṣe nǹkan kí Ọlọ́run kó dákun kó dábọ̀ kó ran àwọn ọmọ Oòduà lọ́wọ́ kí ó má jẹ́ kí wàhálà wa kó má jẹ́ kí ó já lásán lérí ilẹ̀ Oòduà eléyìí tí à ń pariwo pé a fẹ́ gba ilẹ̀ Oòduà à ń pariwo pé a fẹ́ kí ilẹ̀ Oòduà kó wá sí ìmúṣẹ gbogbo wa sì ń sa ipá wa láti wípé kí àdúrà wa kó lè gbà kí ìbéèrè wa kó lè wá sí ìmúṣẹ lérí pé kí a rí Oòduà gbà jáde lọ́wọ́ ìjọba aninilára lọ́wọ́ ìjọba apanilẹ́kún lọ́wọ́ ìjọba àfinijayé ìjọba tí ó bìkítà fún ará ìlú ìjọba tí ò ní gbàgbọ́ nínú àwọn ènìyàn tí ó ń ṣèjọba lé lórí ìjọba tó ka gbogbo ènìyàn sí òkú tó jẹ́ pé ewúrẹ́ lásánlàsàn òun ni ó gbàgbọ́ wípé òun ní nǹkan ìní torí pé tí ó bá ti mú president tí ikú ń pa lọ́tún tí ikú ń pa lósì àmọ́ tí ò bìkítà tí ò tún sọ̀rọ̀ ń pẹ̀ ṣùgbọ́n tí ewúrẹ́ bá sọnù ó mọ̀nà bí tí ó ti lọ wò ó ẹ rí i pé Buhari lọ wo ewúrẹ́ ó lọ wo àwọn àgùntàn ó lọ wo àwọn màálù ẹ̀ gbé ǹjẹ́ jíire bí gbogbo ọmọ Nàìjíríà bá mọ̀ jíire àgúnlá tí ewúrẹ́ òun bá ti jíire àbùṣebùṣe. Ìdí nìyí tó fi jẹ́ wípé a ní láti ṣera wa ní òṣùṣù ọwọ̀ a ní láti ṣera wa ní ọ̀kan ṣoṣo yálà ẹlẹ́sìn Kristẹni ni ọ́ ni tàbí ẹlẹ́sìn Islam tàbí ẹlẹ́sìn àbáláyé ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ṣera wa ní ẹyọ kan olólè fún wa ní àǹfààní olólè fún wa ní tí a fẹ́ olólè fún wa ní ibi tí a ń lọ ká má ṣera wa ní ọmọ ìyá Haúsá tí wọ́n ń gbé inú méjì ṣùgbọ́n tí wọn ò ríran rí ara wọn torí tó bá ti di pé a bá ti di ọmọ ìyá Haúsá tí wọ́n ń gbé inú méjì tí wọn ò ríran rí ara wọn a jẹ́ wípé a ti gbálẹ̀ Oòduà ó ṣeé ṣe kó fẹ́ mẹ́ẹ̀ díẹ̀. Ìdí nìyí tí a sọ wípé kí gbogbo wa pátápátá ká ṣera wa ní ọ̀kan ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ká gbà pé ọ̀kan òun náà ni Ọlọ́run ọ̀kan òun náà ni àwa tí à ń ṣe kí a túbọ̀ sí agbami ètò. Mo fẹ́ kí wá nílò ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá bí ọmọ Ọlọ́run ní jẹ́ kí ẹ fi ọwọ́ yín gbé ọmọ yín sin o gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá ẹ dákun ẹ dábọ̀ àsìkò táwa yìí àsìkò tó léwu tó burú jùlọ ni àsìkò tó lẹ́gẹ́ tó yẹ kí abiyamọ kó dákun kó mójútó àwọn ọmọ ẹ mójútó àwọn ọmọ yín ọmọ wa ò ní sọnù bẹ́ẹ̀ ọmọ wa ò ní di ọmọ ọlọ́mọ ẹ dákun ẹ dábọ̀ àìmọ̀ ẹni tó bá kófìrí ọmọdékùnrin yìí níbi tí ó rárìn rá sí nílùú Èkó ni ó ti ṣẹlẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí kó kárí wọ́n ń wá ọmọdékùnrin yìí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ dákun gbogbo ẹ̀yin tí ọmọ yìí bá ń bẹ ní àkàtà yín ẹ dákun ẹ gbé ọmọ náà lẹ̀ ẹrù ti abiyamọ ẹrù ti àwọn tí wọ́n bí ẹrù ti ìyá àti bàbá tí wọ́n da ẹ̀jẹ̀ lé ọmọ náà lórí ẹrù ti ọjọ́ ìkúnlẹ̀ tí wọ́n bí ọmọdékùnrin ẹrù ti ọjọ́ tí ìyá ẹ̀ tó lóyún ẹ̀ sínú tó wá ń retí wípé ọmọ ń mú mi ẹ dákun ẹrù tọjọ́ náà ẹ bá wa fi ọmọdékùnrin ẹ bá wa gbé lẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ọmọdékùnrin ẹ bá wa fi lẹ̀.
A kú dédé àsìkò yìí o. Ẹ jọ̀ọ́ à ń wá ọmọ kékeré kan ni o. Orúkọ rẹ̀ ń jẹ́ Ahmad Ìṣọ̀lá. A ti ń wá Ahmad Ìṣọ̀lá láti ọjọ́ 6 nínú oṣù yìí. Sunday tó kọjá, wọ́n jí ọmọ náà gbé lọ ní agbègbè Ìkòròdú garage lÉkòó. A dẹ̀ ti sa gbogbo ipá àti agbára. A ṣì ń wá ọmọ náà, a ò tí ì rí o. Ẹ jọ̀ọ́ ọmọ náà, ọmọ ọdún 2 ni òun ní àwòrán rẹ̀ wà ní orí fọ́nrán yìí tá a fi hàn níbí báyìí. Ọmọ ọdún 2 ni Ahmad Ìṣọ̀lá. Ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí ó bá bá wa kó fìrí ẹ̀, ẹ jọ̀ọ́ kó bá wa pè nọ́mbà yìí àbí kan fi tó àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí létí. Nọ́mbà náà ni 08055056984. Nọ́mbà kejì ni 08028447829. Nọ́mbà náà tún ní 08055056984 àti 08028447829. Ẹ jọ̀ọ́ ọmọ wa ní sọnù. Ọmọ ọlọ́mọ, ẹ jẹ́ ká ṣàmójútó àwọn ọmọ wa níbikíbi tí wọ́n bá wà. Ẹ jẹ́ ká ṣàmójútó wọn. Tí a bá ń jáde, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Tí a bá ń wọlé, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Ẹ má jẹ́ ká fi ọmọ tàfàlà, ẹ má jẹ́ ká fi ọmọ ṣawẹ́wà, torí ọmọ òun náà ni aṣọ ènìyàn. Ọmọ òun náà ni tí ń wọlé deni. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a gbìyànjú pé lásìkò tá a wà yìí, a ti ń bọ́ sí àsìkò December bàbàbà, níbi tí àwọn tí wọ́n ń wá owó òjijì, níbi tí àwọn tí wọ́n ń wá owó tipátipá, níbi tí wọ́n wà. Ẹ wá dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jẹ́ kí a ṣètọ́jú àwọn ọmọ wa. Ẹ jẹ́ kí a ṣètọ́jú wọn. Ẹ jẹ́ kí a mójútó wọn. Ẹ jẹ́ kí a rí wípé ààbò tó péye ó wà lórí àwọn ọmọ wa. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo abiyamọ pátápátá, Ọlọ́run ò ní jẹ́ kí a fojú sunkún ọmọ o. Ọlọ́run ò ní jẹ́ kí a wá ọmọ wa tì. Àwọn ọmọ wa wọn ò ní di ọmọ ọlọ́mọ láṣẹ Èdùmàrè. Kárìn kápọ̀ yíyẹ náà ní yẹ ni. Ẹnìkan kì í jáwádé lójú ọmọ aráyé. Àgbájọ ọwọ́ la fi kọ̀yà, àjèjì agbára kan rẹ̀ yàn ta. Bá a bá pawọ́pọ̀ la lè jọ gbéná wojú ohun tó ń gbénú igbó dùnmọ̀ wúru. Ìfọwọ́sowọ́pọ̀ wa ni ò ní jẹ́ ọ̀pọ̀ kan tàbí ọ̀pọ̀ jẹ nínú wa. Bí ọ̀bá rí wa pa, dandan ni kó tún dákẹ́ dídùn mọ̀ wúru. Ìṣeré ẹni lọ́kàn agbára ní ìfìrú ni. Bọ́ ọ bá lè sowọ́pọ̀ pẹ̀lọ́rẹ́ rẹ, ìdágìrì kan ò jẹ́ dá yín láìròtí. Kò sí tàbí ṣùgbọ́n o, ìfìmọ̀ṣọ̀kan a máa gbani lọ́wọ́ ewu. Ìfìmọ̀ṣọ̀kan ojú òun ẹsẹ̀ pẹ̀lú ọpọlọ ló jáwọn bàbá owó mọ̀ rówe pa, tí wọ́n á ní kójú ọmọ rí bí gbogbo ara lóògùn ẹ̀. Ọpọlọ ni ó sọ fójú pé bí rèé kó kíyèsí. Ojú awòsàkun ibi tíbi náà ti ń bọ̀. Lọ́gán tó bá rí ni ó ti sọ fẹ́sẹ̀ pé kó gbé gbogbo ara. Ìfọwọ́sowọ́pọ̀ ojú, ọpọlọ àti ẹsẹ̀ l'Èdùmàrè fi ń kó gbogbo ara yọ kúrò nínú ewu. Kí ni ọ wá ṣubú tẹ̀wọ́ tó lò ó fọwọ́sowọ́ pẹ̀lú ọmọlàkejì? Kí ni ń ṣàwùjọ alára tó kùnà àti sowọ́pọ̀ pẹ̀lú àwùjọ ajérò? Ẹ jẹ́ á rántí pa ìrìnpọ̀ ejò ló jọmọ ejò ń yà. Ìfìmọ̀ṣọ̀kan ni irúgbìn ìdàgbàsókè. Bomirin kó lè méso rè jáde fún ọ. Ọ̀tá ò ní rídìí èmi yín o. Ká dìra wa mú ṣinṣin. Kọ́mọ níwà lórúkọ mi. Ire o. A kú dédé àsìkò yìí o. Ẹ jọ̀ọ́ à ń wá ọmọ kékeré kan ni o. Orúkọ rẹ̀ ń jẹ́ Ahmad Ìṣọ̀lá. A ti ń wá Ahmad Ìṣọ̀lá láti ọjọ́ 6 nínú oṣù yìí. Sunday tó kọjá, wọ́n jí ọmọ náà gbé lọ ní agbègbè Ìkòròdú garage lÉkòó.
a dẹ̀ ti sa gbogbo ipá àti agbára a ṣì ń wá ọmọ náà a ò tí ì rí o. ẹ jọ̀ọ́ ọmọ náà ọmọ ọdún méjì ni òun ní àwòrán rẹ̀ wà ní orí fọ́nrán yìí tá a fi hàn níbí báyìí. ọmọ ọdún méjì ni Ahmad Ìṣọ̀lá. ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí ó bá bá wa kó fìrí ẹ̀ ẹ jọ̀ọ́ kó bá wa pè nọ́mbà yìí àbí kó fi tó àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí létí. nọ́mbà náà ni 08055056984. nọ́mbà kejì ni 08028447829. nọ́mbà náà tún ní 08055056984 àti 08028447829. ẹ jọ̀ọ́ ọmọ wa ní sọnù. wọ́n ní ká gbé ìgbésẹ̀ náà pé láti lè ràn wá lọ́wọ́. àwa fẹ́ tí ń wò pé kí làwọn tí ó yẹ ká ṣe, kí làwọn ohun tí ó yẹ kí a ṣe, kí làwọn ohun tí a ò gbọ́dọ̀ ṣe. àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ní ká ṣe, ṣé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn mùsùlùmí, ṣé àwọn náà ṣé wọ́n lè kópa níbẹ̀, ṣé kò yọ ẹnikẹ́ni sílẹ̀ láti ṣe. wọ́n ní rárá o, wọ́n ní kò yọ ẹnìkankan kalẹ̀. wọ́n ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn mùsùlùmí, wọ́n ní àwọn náà lè ṣe é nílànà tí wọ́n bá gbàgbọ́, nílànà ohun tí wọ́n bá gbà pé ó bá àwọn lára mu. ìdí nìyí tí a ṣe ń gbé wọn bọ̀ wípé kí wọ́n wá ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ikú ṣe kú, bí ọ̀bẹ bí ó ṣe bẹ́. à ń retí àlejò wa kí wọ́n wọlé wá. tí wọ́n bá ti wọlé wá, a ó gbé wọn wá sí orí afẹ́fẹ́. lẹ́yìn náà wọ́n wá ṣàlàyé fún wa àwọn ohun tí ó yẹ ká ṣe, àwọn ọ̀nà tí ó yẹ ká tọ̀, àti bó ṣe yẹ ká ṣe, àti ọ̀nà tí a ó gbà ṣe. àmọ́ kí wọ́n tó wọlé, ẹ jẹ́ kí a gbọ́ fọ́nrán eléyìí tí wọ́n fi síta, tí wọ́n fi ṣe àsopọ̀ ohun tí ó yẹ ká ṣe. fọ́nrán eléyìí tí wọ́n jù kalẹ̀, tí wọ́n fi ní pé ó yẹ kí gbogbo wa kí a jọ ṣe ní on the 19 tí í ṣe ọjọ́ kọkànlélógún àbọ̀jọ́ kọkàndínlógún 2020 ní oṣù táwa yìí, tó kù bóyá bíi ọjọ́ mélòó lónìí, tó kù bóyá bíi ọjọ́ bóyá ó ní 16, ó kù 3 days lónìí tí ètò náà tí ó fi wáyé, tí wọ́n sì ní pé ó lẹ́tọ̀ọ́ fún gbogbo ọmọ Oòduà pé kí a ṣe. wọ́n ní kí a jọ ṣe, kí gbogbo wa ká jọ ṣe pátá, kó má ṣe yọ ẹnikẹ́ni sílẹ̀, nítorí wípé àgbájọwọ́ òun náà ni a fi ń sọ̀yà. àjọjọwọ́ kan bẹ́ẹ̀ kò gbẹ́rù dérì. wọ́n ní kí wọ́n gbé, kí èmi gbé, òun náà ni gbogbo wa la ó fi tètè rí gbé dé ilẹ̀ lérí. kò yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a má jọ gbé ètò yìí. ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ gbé ètò yìí, kí Ọlọ́run náà kí ó lè ṣàánú fún wa. à ń bẹ́lọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, tọ́lọ́ náà sì ń gbọ́ àdúrà wa, ṣùgbọ́n ọba tí máa ń gbọ́ àdúrà ẹ̀dá ó tún lè gbọ́ nígbò míì tó tún jìbù tí àwa tún lérò lọ. kí Ọlọ́run má ṣe kó àdúrà ẹnìkankan wa. ojúlówó gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ibi yòówù tá a bá wà lásìkò yìí, a kí wa. gbogbo àgbààgbà tí bẹ lóde ilẹ̀ yìí, a kí yín o. bẹ́ẹ̀ láti ṣìbà gbogbo ọjọ́ nílọ. gbogbo ọmọ Yorùbá káàkiri nílé, lóko, lọ́nà àti lẹ́yìn odi, ọ̀rọ̀ oníjẹ́ tẹ́lẹ̀ ká má mọ̀ dá ẹ̀. ọ̀rọ̀ ara wa ló délẹ̀ yìí, a sì ní láti falẹ̀ mọ́, a ní láti dìde sí, nítorí ó ń bọ̀
àwọn àgbààgbà sọ wípé àádẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì rèé kì í ṣe gbogbo ọ̀rọ̀ láàdẹ àwọn dè pàápàá jùlọ bí ò bá ṣe ọ̀rọ̀ ọmọ ẹja ti bẹ nínú omi èyí tó yẹ àmójútó àmójútó èyí tó yẹ ká gbé àwọn dè a ó dè àwọn dè èyí tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ a ó ṣe ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ lórí rẹ̀ ṣe iná òní jólóko kí mọ̀jàlá kó má délé sọ mọ̀jàlá ọ̀hún rèé ló fẹ́ wá fi ohun tí ń ṣẹlẹ̀ nínú oko tó wá létí nínú ilé ogun tí yóò bá wá káni mọ́lé àárẹ̀ pàdé ẹ̀ lọ́nà ni ká dá padà kó má bàa di ohun tí yóò bá wá ní àlejò ọ̀nà nínú ọ̀dẹ̀ ọmọ Yorùbá ojúlówó ọmọ Oòduà káàkiri àgbáńlá ayé ẹ má jẹ́ ká fi ẹ̀kan tanná fúnra wa bí ilẹ̀ Yorùbá ṣe wà ní àsìkò tá a wà yìí ó ń pè fún àkíyèsí tèmítẹ̀yẹ ó sì ń fi àbójútó pẹ̀lú ogun ń bẹ nílé ogun ń bẹ lọ́nà ogun ń bẹ nínú oko kó wá tọ́jú wípé yóò wọnú ìlú gan ìjà wá bá wa kí ló ń dá ó ṣe láti fi dá a padà ogun kì í kó ìran ọmọ Yorùbá àmọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán ó ní ọgbọ́n tí àwọn bàbá wa máa ń dá sí láti gbà ìwáṣẹ̀ èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kò bá jẹ́ mùsùlùmí kó o jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn kan àbáláyé ọ̀rọ̀ ara wa rèé o ọ̀rọ̀ lẹ̀yẹ ń gbọ́ ẹyẹ kan kì í déédéé bà lórùlé ọ̀rọ̀ ni ẹyẹ ń gbọ́ lágbára Olódùmarè ogun ò ní jà wá ogun ò sì ní kó wa lọ ilẹ̀ tó mọ́ lónìí oníyì ẹni tó ti kú ikú àìmọ̀dé ikú àìtọ́jọ́ eléyìí tí ò tọ́ sí irú wọn ẹ̀là òun ní ọ̀rọ̀ báwo bá là kò ní lè jí ní yékéyéké kò wí fún ni làáwí o a kì í pé òun gbọ́ rẹ ojúlówó ọmọ Oòduà iṣẹ́ yá o ọ̀tá sì tọ̀ òwò rèé. kò lọ́nà lẹ́yìn òdì wọ́n ní àṣìṣe o ibikíbi tí a bá lè wà lórílẹ̀‐èdè ayé láti aago 12 ọ̀sán sí aago 1 ìlú ibẹ̀ yẹn wọ́n ní kí a kán epo pupa díẹ̀ sílẹ̀ àtomi ẹ̀yin tẹ́ ẹ̀ lè rí epo bóyá torí pé ìlú èbó lẹ́wà epo àgbọn tẹ́ ẹ̀ pè ní coconut oil òṣìṣẹ́ ẹ̀kan epo àgbọn tí ń síwájú ilé kẹ̀kọ́ omi díẹ̀ sí ẹ tún lọ sẹ́yìn ìkùlé ẹ tún ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrì wọ́n ní ọjọ́ yìí ìbá dáa ká má wẹ ọṣẹ ẹ má jẹ́ ká wẹṣẹ a lè ṣanra lásán tàbí ká ti wẹ ọṣẹ dáadáa ní ọjọ́ 19 yẹn ó kù ọ̀la yẹn on the 18 àti lè wẹṣẹ ká kàn fún mi lásán ṣanra ní on the 19 gbogbo ibi tá a bá wá wà ká wá máa sọ pé èrè wájú ẹgbẹ́po ẹgbomi ẹ̀yà mọ́ ọ lọ èrè ẹ̀kúlé ẹgbomi ẹgbẹ́po ẹ̀yà mọ́ ọ lọ ẹ wí fún wọn lájúlé o pélé ayé dùn àwa mọ̀ gbogbo wa ni gbogbo ọmọ. yá ẹ káàbọ̀ sí abala ètò tí a tún gbédè wọ́n ní gbogbo wa pátá òun ni kí a máa wí gbólóhùn yìí wọ́n ní gbogbo wa pátá òun náà ni gbólóhùn yìí ni a gbọ́dọ̀ jọ wí pé kí Elédùmarè ọba tí ó máa ń gbọ́ àdúrà ẹ̀dá wọ́n ní kí ó gbọ́ àdúrà wa a bẹ̀ Ọlọ́run ní orúkọ tí ó ń jẹ́ a bẹ̀ Elédùmarè ọba àjídára ọlọ́run ọ̀run ọba tí kìí fini fún ìyà jẹ ọba tí kìí dá ojú tì ní ọba tó yẹ pé òun náà ni ọba tí ó máa ń gbani ní gbogbo ọjọ́ tí ó sì máa ń dáàbò bò ní gbogbo ìgbà ọlọ́run ọ̀run náà ni àwa ń képe ní òní torí pé òun náà ni àfọpẹ́ àti ìyìn wa fún àlejò wa tí wọ́n bá ti wà ní orí ètò ẹ dákun ẹ jẹ́ kí wọlé wá ẹ jẹ́ kí a rí wọn kí hello sir o hello ó dàbẹ̀ ni pé kọ́ wọn rẹ̀ bété ẹ máa fẹ́ kí ẹ tún wa pè tí ẹ bá ń gbọ́ wa máa fẹ́ kí ẹ tún wa pè ó dàbẹ̀ ni pé kọ́ yín yẹn ò rẹpẹtẹ
à ń dúró kí àlejò wa kí wọ́n wọlé wá ó dàbẹ̀ ni pé kọ́ wọn yẹn ó rẹpẹtẹ tí kọ́ wọn bá ti wọlé a ó tún gbé wọn wá padà sí ojú agbo àmọ́ kó tó di pé wọ́n wá padà mo ṣe program kan ní àná mo sọ nípa olóyè Sunday Igboho ó dàbẹ̀ ni pé mo ṣe program mo wá sọ nípa wọn pé ǹjẹ́ wọ́n sì wà pẹ̀lú wa àbí wọn ò sí pẹ̀lú wa mọ́ ṣùgbọ́n inú mi dùn wípé mo rí gbólóhùn èyí tí wọ́n fi ránṣẹ́ ní lónìí ni mo rí fídíò náà tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi níbi tí wọ́n ti sọ wípé àwọn sì wà digbí pẹ̀lú wa mo fẹ́ kí a jọ wo fídíò náà pé wọ́n sì wà gidi wọ́n sì dúró pẹ̀lú wa ẹ má bínú pé fídíò náà dàbẹ̀ ni pé ó dorí kodò bí a ṣe pèsè òun náà ló ṣe wáyé Ọlọ́run à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì awuyewuye kan lọ nígboro pé tó tọ́ yín báyìí ẹ̀yin àwọn tí ẹ gbójú okùn lé wọn ò jọ ẹni àgbà tábà wí ẹ̀ níjà wí Sunday ni o Sunday ni o Sunday ni o ó tán bàbá yín náà ti gbowó o ìdí nìyẹn tí bọ̀dá mi Ọláyọmí Kóìkí tí wọ́n fi wá gbé mi dìde wípé Saheed lọ bá bàbá jẹ́ kí a gbọ́ ṣé bàbá gbowó àbí bàbá ò gbowó bàbá ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú kan bá wa. ẹ ṣe mo dúpẹ́ ọmọ bọ́tà Ọlọ́run ló dé kílẹ̀ Yorùbá bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń sáré kílẹ̀ Yorùbá ó lè dá Ọlọ́run ló dé kí àtọ̀mẹ̀jọ náà bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí à ń tí ń sáré lọ́ọ̀tún tí ń sáré lọ́sì ó kí Yorùbá ó bọ́ lóko ẹrú kí Ọlọ́run fún Yorùbá lómìnira Ọlọ́run náà. God bless Yorùbá nation orúkọ tèmi ní Saheed ọmọ bọ́tà Oòduà gbèwà o kò ní gbé ọ̀dàlẹ̀ ní agbára olú ọ̀run à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì awuyewuye kan lọ nígboro pé tó tọ́ yín báyìí ẹ̀yin àwọn tí ẹ gbójú okùn lé wọn ò jọ ẹni àgbà tábà wí ẹ̀ níjà wí Sunday ni o Sunday ni o Sunday ni o ó tán bàbá yín náà ti gbowó o ìdí nìyẹn tí bọ̀dá mi Ọláyọmí Kóìkí tí wọ́n fi wá gbé mi dìde wípé Saheed lọ bá bàbá jẹ́ kí a gbọ́ ṣé bàbá gbowó àbí bàbá ò gbowó bàbá ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú kan bá wa. ẹ ṣe mo dúpẹ́ ọmọ bọ́tà Ọlọ́run ló dé kílẹ̀ Yorùbá bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń sáré kílẹ̀ Yorùbá ó lè dá Ọlọ́run ló dé kí àtọ̀mẹ̀jọ náà bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tí à ń tí ń sáré lọ́ọ̀tún tí ń sáré lọ́sì ó kí Yorùbá ó bọ́ lóko ẹrú kí Ọlọ́run fún Yorùbá lómìnira Ọlọ́run náà tó tẹ̀lé tiwọn náà Ọlọ́run àti ọláyé tí ń tọ́jú àwọn tó nílẹ̀ Yorùbá wọn ní para lẹ́yìn gbogbo ẹ ti mú tu fóyín ẹ ti mú tu ẹsẹ gbọ́ ẹ ọmúùtù tẹ bá ń gbọ́ mi ẹ ọmúùtù fóyín ẹ ti mú tẹ ok ya ok àpá ó yà jẹ́ ká wọ́n ti gbé bẹ́ẹ̀ yẹn ṣe ká bọ́ sórí ètò bẹ́ẹ̀ yẹn ok sir. ẹnikẹ́ni tí máa ń gba owó lórí ọ̀rọ̀ Yorùbá láti yẹ kó o fẹ́ gbàgbọ́dọ̀ fún Yorùbá ilẹ̀ Yorùbá mú fúnra ẹ̀ mi ò gba owó lọ́wọ́ bíjà kankan mi gba owó lọ́wọ́ lóṣèlú kankan lórí ọ̀rọ̀ Yorùbá pé kí Yorùbá ọmọ gbòmìnira o orí ohun tẹ́mi sì wà náà ni pé Yorùbá gbòmìnira mo sì ń ṣe wàhálà mi lórí ẹ̀ gbogbo ìgbà àwọn kan náà ń pè mí pé kí jẹ́ kí ariwo bí díẹ̀ pé gbogbo tá a bá fẹ́ ṣe ká mọ̀ sí lọ lábẹ́lẹ̀ pé ó jẹ́ gbúrò tèmi mọ́ èmi ò fi gbá kásá. God bless Yorùbá nation orúkọ tèmi ní Saheed ọmọ bọ́tà Oòduà gbèwà o kò ní gbé ọ̀dàlẹ̀ ní agbára olú ọ̀run à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì awuyewuye kan lọ nígboro pé tó tọ́ yín báyìí ẹ̀yin àwọn tí ẹ gbójú okùn lé wọn ò jọ ẹni àgbà àti mo bọ́ sórí ètò ìṣẹ́ gbọ́ báyìí mo ti ń lọ báyìí Sunday ni o ó tán bàbá yín náà ti gbowó o ìdí nìyẹn tí bọ̀dá. God bless Yorùbá nation orúkọ tèmi ní Saheed. ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn Sunday Igboho wọ́n sì wà pẹ̀lú wa ẹ dákun ẹ jọ̀ọ́ fídíò ọmọ yìí ló tuntun sọ yìí arọ ẹnikẹ́ni tó bá wà rí ọmọ náà ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ jẹ́ kí wọ́n bá wa gbé ọmọ náà kalẹ̀ torí pé ọmọ náà ṣe pàtàkì lọ́wọ́ àwọn òbí ẹ̀ tabari ẹnikẹ́ni tí ọmọ náà bá ń bẹ lákàtà ẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá wa gbé ọmọ náà sílẹ̀
torí pé a fi Ọlọ́run bá bẹ̀ wọ́n ni a bẹ̀ wọ́n pẹ̀lú gbogbo orúkọ tí wọ́n ń jẹ́ a bẹ̀ onítọ̀hún pẹ̀lú ibi tó dé àti ibi tí ó kù sí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa release ọmọ yìí fún àwọn ẹbí àti fún àwọn ará ẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run gbogbo ẹ̀yin tí ọmọ yìí tó bá ń bẹ ní àkàtà yín ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ ò ní wá ọmọ tí o ẹ̀yin náà ẹ ò ní fi ọwọ́ yín gbé ọmọ sí ẹ̀yin náà ọmọ tí inú ò ní relédè yín tó abẹ̀yìn lórúkọ Ọlọ́run pé kí ẹ bá wa dá ọmọ náà padà fún àwọn òbí ẹ̀ Ọlọ́run yóò ṣàgbà fún wa Ọlọ́run kò ní jẹ́ kí ẹ̀yin náà kí ẹ wọ ọmọ yín tì ọmọ tí yóò ní sọnù bẹ́ẹ̀ ọmọ yín ò ní di ọ̀nà ọlọ́mọ ẹ ò ní gbé sọnù bí kò ṣe bí ọmọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa dá ọmọ yìí ẹ bá wa dá padà fún àwọn ẹbí àti fún àwọn ará ẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí t'Ọlọ́run a bẹ̀ yín ni o àfi Ọlọ́run a fi bẹ̀ yín àfi ẹ níláyé a fi bẹ̀ yín ẹ bá wa dá ọmọ yìí padà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ ẹ bá wa dá ọmọ yìí ẹ bá wa dá padà fún àwọn òbí ẹ̀ bí o ṣe jẹ́ ni àwọn àlejò wa wọ́n ti wọlé dé ẹ rọra sà bàbá o. kẹ́ máa wulẹ̀ o. akínyín ẹ káàbọ̀ sí orí ètò. ẹ ṣeun. a fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn ará ilé. orúkọ tèmi ni Ifábùkúnmi dókítà Ifábùkúnmi Adéwálé mo jẹ́ ọ̀kan nínú àwọn ambassador ẹgbẹ́ ọmọ Yorùbá North America àti Canada. dókítà Ifábùkúnmi Adéwálé tí wọ́n jẹ́ ambassador fún ọmọ ẹgbẹ́ Yorùbá Security Council North America àwọn ni wọ́n wà ní orí ètò àwọn ni wọ́n ní fọ́nrán eléyìí tí a ti ń fi léde láti bí ọjọ́ bíi mẹ́ta báyìí bàbá wa ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn èèyàn ń gbọ́ fọ́nrán yìí wọ́n wá ní ká gbé yín wá báwo lẹ ṣe pọ̀ báwo lẹ ṣe ẹgbẹ́ àwọn èèyàn ní àbẹ́yìn gẹ́gẹ́ mọ̀ nípa ètò yìí fún alára yín tí ẹ fi gbé kalẹ̀ tó fi dùn gbọ́ngbọ́n báyìí. ẹ ṣeun olóòtú bí ojú bá ṣe méjì ìmọ̀ ń wòran ni àtẹ́lẹsẹ̀ tó ṣe méjì ìwọ̀n abẹ́ ọ̀nà wò ìgbà tí bèbè ìdí bá ṣe méjì ìwọ̀n àjòkó pé lórí ẹni àgbájọpọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ni wọ́n pe àwọn àgbà ṣàǹkóṣàǹkó jọ tí ìwọ̀n mọ tí a lè pè ní aróyèmọ̀yé ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Oòduà pé tá a bá béèrè ẹ̀yìn wò bó lọ́jọ́ ọ̀la gbogbo ọmọ Oòduà ṣe rí àwọn bàbá yẹn ni wọ́n wá ṣe iṣẹ́ àbọ̀ iṣẹ́ tí wọ́n ṣe tẹ́ bá ń gbọ́ pé tí Yorùbá bá lọ tó bá bọ̀ nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ àbọ̀ ìwádìí wọn ni wọ́n wá sọ fún ọmọ ẹgbẹ́ Yorùbá North America àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá North America ni wọ́n wá sọ fún àwa tá a wà ní Security and Defence Unit tó jẹ́ pé dìpátímẹ́ǹtì tiwa ẹ̀ka tiwa nìyẹn ni nípa ààbò pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá yìí ó dàbẹ́ ni pé pàká tí gbogbo ọmọ mọríwo yóò pé láti rò ní ẹ̀ka ọ̀dọ́ tí àwa ló wá gbé fọ́nrán ẹ̀ síta fún gbogbo ọmọ kóòtù jíire láti pé kí
oníkálukú kí wọ́n ṣe ojúṣe tiwọn kí ààbò tó dájú pérépéré kó lè pé kó dẹ̀ lè tó gbogbo ọmọ kóòtù òjíire níbikíbi tí a bá wà ní ọwọ́ àti lórí. ẹ ṣe gan ni bàbá wa. àwọn èèyàn ń béèrè pé ẹgbẹ́ ọmọ Yorùbá North America àwọn kan tẹ̀ ní pé àkọ́rẹ́ tí àwọn máa gbọ́ irú ẹgbẹ́ bẹ́ẹ̀. ǹjẹ́ ẹ lè sọ fún wa báwo ni ẹgbẹ́ yín kí ni ipa tí àwọn ẹgbẹ́ yín kó láwùjọ kí ni tí ẹ lè àti àwọn èèyàn fẹ́ mọ̀ nípa ẹgbẹ́ yín dáadáa pé ṣé ẹgbẹ́ tó rọ̀gbọ̀kú lérí ìjọba ni àti ẹgbẹ́ tó dá dúró láti ja ìjàngbara fún ọmọ Oòduà. ẹ ṣe ẹgbẹ́ tó dá dúró fún ìdáàbòbò gbogbo Yorùbá ni ṣùgbọ́n òkè òkun ni wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. ẹgbẹ́ tí ó fọwọ́ sọ̀yà pé àwọn ò ní jẹ́ kí ọmọ Yorùbá kankan kí ìyà jẹ wọ́n ni. ọjọ́ ẹgbẹ́ yìí ti pẹ́. ká bẹ̀rẹ̀ láti bíi 1990 wọ́n ti wà kó tó dìgbà náà ṣùgbọ́n ìgbà tí ògo ẹgbẹ́ ìbúyọ gan gbòò ní ìgbà bíi 1993 nígbà Abacha nígbà Abíọ́lá àwọn nàdẹ́kò ìgbà náà lọ́hùn tí wọ́n fi da ìbò ọmọ Yorùbá àkọ́kọ́ tó jẹ́ pé ó yanrantí tí wọ́n dànù bí ẹgbẹ́ ìṣe dìde nìyẹn. wọn dédé da ìbò yẹn nù lásán wọ́n tún wà ń pa àwọn ọmọ Yorùbá. wọn ò pa ọmọ Yorùbá nìkan àwọn tí wọ́n jẹ́ ṣàǹkò nígbà tó dójú ibì kan wọ́n gbé gbogbo wọ́n gbé wọn sí inú àtìmọ́lé eléyìí tó ń gbé sátìmọ́lé wọ́n pa wọ́n. ní ara àwọn tí wọ́n wá ṣe nígbà náà kò sí ẹ̀rọ alátagbà tá à ń pè ní social media báyìí kò sí. ìgbà tí àwọn ẹgbẹ́ wa rò pé kí ni wọ́n lè ṣe wọ́n wá ṣe rédíò. láyé ìgbà náà owó téèyàn fi ṣe rédíò owó ńlá ni o kódà kò tí ì sí AIT nígbà yẹn kẹ́ mọ̀ pé ó lágbára láti ṣe rédíò. ẹgbẹ́ yìí ni wọ́n kó owó papọ̀ tí wọ́n ṣe rédíò aládàáni àkọ́kọ́ tí wọ́n pè ní rédíò ọmọ Yorùbá tàbí rédíò Oòduà. inú rédíò yìí ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aráalé ibi báyìí ní kẹ́ ẹ gbà o ibi báyìí ní kẹ́ ẹ mọ́ gbà o bí ẹ̀yin ṣe ń ṣe ní ètò tẹ́ ẹ̀ ń ṣe yìí mo gbà fún yín púpọ̀. nǹkan tí rédíò yẹn ń ṣe nígbà yẹn náà ni ẹ̀ ń ṣe yìí ṣùgbọ́n àwọn èèyàn tó ń ṣe wọn ò pọ̀. nígbà tí wọ́n ṣe rédíò yẹn lọ wọ́n wá pa ìyàwó Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà náà ìyẹn Abíọ́lá orúkọ ìyàwó yẹn ni Kudrat. ikú obìnrin ó mì gbogbo àgbáyé tìtìtì ó bà àwọn èèyàn lọ́kàn jẹ́ ni wọ́n wá fi sọ rédíò tí àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá North America wọ́n wá kúkú pè ní rédíò Kudrat. kò pẹ́ tí wọ́n ṣe rédíò Kudrat ni ogun Abacha bá bẹ̀rẹ̀. ogun Abacha tó bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ yìí pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá tó kù àti wọ́n tún pe àwọn lẹ́ẹ̀kan káàkiri àgbálá ayé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo wọn ni wọ́n bá wọn ṣe tí a fi lè ṣẹ́gun Abacha. ìgbà tí gbogbo èèyàn kọ́kọ́ máa ń gbọ́ ṣùgbọ́n àwọn èèyàn wọn ò mọ ẹgbẹ́ ọmọ Yorùbá North America púpọ̀ àwọn èèyàn rédíò Kudrat ni wọ́n mọ̀ torí nígbà yẹn bíi kọ́lọ́fín ni gbogbo àwọn tó wá ń ṣe ìbólè ní àwọn ọmọ ọ̀sọ̀gbé Abacha nínú àwọn tó sì wà tó jagun tó bá Yorùbá jagun nígbà yẹn wọ́n rí nínú wọn tó wà níbi ipò nísìn ní Aṣu Rock lọ́hùn ṣùgbọ́n
ẹgbẹ́ yìí wọ́n ṣe gudugudu méje pé wọ́n rí i pé àwọn ọmọ Yorùbá tó wà nínú ìgbèkùn nínú àwọn tó wà nínú ìgbèkùn gbà náà ni bàbá Ọbásanjọ́ yìí Bọ́lá Ìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn nínú ìgbèkùn ni wọ́n wà. Díyà olórí ogun nígbà náà, tí gbogbo wọn tí wọ́n ń pọ̀ kàkà kú, ibi tí ẹgbẹ́ ti fagbára wọn nìyẹn. Iṣẹ́ àkọ́kọ́ tí ẹgbẹ́ kọ́kọ́ ṣe tí ó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ló mọ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ pé ẹgbẹ́ yìí ló ṣe. Ìgbà tó tún wá ń bọ́ sí irú ipò bẹ́ẹ̀ nídà yìí ni ẹgbẹ́ yìí wá sọ pé ká kọ́kọ́ tọ̀ àwọn àgbà lọ. Àwọn àgbà sì sọ pé tá a bá lè ja ogun ẹnu, ogun gidi gan kò ní í jà wá, nítorí pé a ti ṣẹ́gun kógun tó bẹ̀rẹ̀, torí pé ó dàbẹ́ ni pé ogun ń bọ̀ tán fi fọ́nrán yẹn síta nù. ẹ ṣé gan ni bàbá wa. Ogun ẹnu ṣó ni wọ́n ní kí hello ṣe ń gbọ́ mi sà? Hello sà, ṣe ń gbọ́ mi sà? Hello ṣe ń gbọ́ mi? ṣe ń gbọ́ mi o? mo ń gbọ́ yín o. èmi ń gbọ́ yín sáà o. ó dàbẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ rebete. ẹ jẹ́ kí a sáré dé òdì kejì lọ́hùn, à ń padà bọ̀. Nítorí ó dàbẹ̀ ni pé mi ò gbọ́ wọn mọ́, ó dẹ̀ ń pa àwọn náà ó dẹ̀ gbọ́ mi. kárìn kápọ̀ yíyẹ lẹ́nu yẹ̀mí ẹnìkan kì í jáwádé lójú ọmọ aráyé. àgbájọ ọwọ́ la fi kọ̀yà, àjèjì agbára kan rẹ̀ yàn ta. bá a bá pawọ́pọ̀ la lè jọ gbéná wojú ohun tó ń gbénu igbó dùn ún. ìfọwọ́sowọ́pọ̀ wa ni ò ní jẹ́ ọ̀pọ̀ kan tàbí ọ̀pọ̀ jẹ nínú wa. bí ọ̀bá rí wa pa, dandan ni kó tún dákẹ́ ẹlẹ́dùnmọ̀ lù. ìṣeré ẹni lọ́kàn agbára ní ìfìlú ni. bọ́ ọ bá lè sowọ́pọ̀ pẹ̀lọ́rẹ́ rẹ, ìdágìrì kan ò jẹ́ dá yín láìròtí. kò sí tàbí ṣùgbọ́n ó, ìfìmọ̀ṣọ̀kan a máa gbani lọ́wọ́ ewu. ìfìmọ̀ṣọ̀kan ojú òun ẹsẹ̀ pẹ̀lú ọpọlọ ló jáwọn bàbá owó mọ̀ rówe pa, tí wọ́n á ní kójú ọmọ rí bí gbogbo ara lóògùn ẹ̀. ọpọlọ ni ó sọ fojú pé bí rèé kó kíyèsí, ojú awòsàkun ibi tíbi náà ti ń bọ̀. lọ́gán tó bá rí i ni ó ti sọ fẹ́sẹ̀ pé kó gbé gbogbo ara. ìfọwọ́sowọ́pọ̀ ojú, ọpọlọ àti ẹsẹ̀ l'Èdùmàrè fi ń kó gbogbo ara yọ kúrò nínú ewu. kí ni ọ wàá ṣubú tẹ̀wọ́ tó lò ó fọwọ́sowọ́ pẹ̀lú ọmọ kejì? kí ni ń ṣàwùjọ alára tó kùnà àti sowọ́pọ̀ pẹ̀lú àwùjọ ajéwu? ẹ̀jẹ̀ arántí pa ìrìn pọ̀ ejò ló jọmọ ejò ń yà á. ìfìmọ̀ṣọ̀kan ni. Hello sir. Hello. Hello sir. dàbẹ̀ ni pé kọ́ wọ̀nyí fẹ́ rẹpẹtẹ ní òní. à ń tà láti connect padà. Hello sir. dàbẹ̀ ni pé kọ́ wọ̀nyí fẹ́ rẹpẹtẹ ní òní. à ń tà láti abárí connect padà. a ó jẹ́ kí a ó padà sí orí ètò tí Ọlọ́run bá fún wọn yìí fẹ́ rẹpẹtẹ ní òní. à ń tà láti abárí connect padà. a ó jẹ́ kí a ó padà sí orí ètò tí Ọlọ́run bá fún wọn yìí fẹ́ rẹpẹtẹ ní òní. Hello sir. Hello sir. Okay. Tọ́ ẹ ti padà sí orí ètò. a rí wípé ṣé ti ń gbọ́ mi báyìí. Mo ti ń gbọ́ yín sìn. All right. Gẹ́gẹ́ bí tí ẹ ń sọ lọ.
à ń béèrè wípé ipa tí àwọn ọmọ ẹgbẹ́ yìí ti kó ní orílẹ̀-èdè Oòduà kí àmọ̀ràn tó wá gbé jáde tẹni tí a tún tẹ̀lé tẹni tó bá di on 19 pé ó ó tún tún ní àwọn ètò kan tó yẹ ká ṣe. A rí Christian nínú wa, a rí Muslim nínú wa tó sì wọ́n lọ́kàn láti ṣe tẹni ká ṣe. Ọ̀nà wo ni wọ́n lè gbà ṣe? Ẹ ṣeun olóòtú, mo sì kàn sí gbogbo ọmọ kóòtù òjíire. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa, a sì páyà ẹ̀sìn oníkálukú wa torí ọmọ ọkọ ni gbogbo wa. Ẹ̀sìn kò ní sọ pé ká má lè ṣe nǹkan tó yẹ ká ṣe ní ọjọ́ 19 oṣù tá a wà yìí ní ọdún tá a wà yìí. Ẹni tó bá jẹ́ ọmọlẹ́yìn Jésù, ẹ porúkọ Jésù, ẹ ní kí alálẹ̀ ilẹ̀ Yorùbá kó gbà wá kúrò lọ́wọ́ ogun, kó jẹ́ ká ṣẹ́gun ogun akánimọ́lé, ogun akánimọ́ta. Ẹni tó bá jẹ́ ọmọ àwọn Muminat àti Mumini, káwọn náà lo èdè tiwọn láti sọ bẹ́ẹ̀. Nǹkan tá a fẹ́ ni pé ẹ ṣáà jẹ́ ká sọ, ìyẹn ni ogun ẹnu. Tá a bá ti sọ, a máa ṣẹ́gun. Àwọn tí wọ́n bá dẹ̀ lè sọ bá a ṣe sọ pé ká sọ yìí, ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Torí nínú agbára tí àwa ọmọ Yorùbá ní tá a mọ̀ ni agbára ẹnu. Ẹgbẹ́ yìí ti wá lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan tó jẹ́ pé a ti wá gbẹ́ ẹnu oníkálukú tí ó fẹ́ fi sọ ọ̀rọ̀ yẹn. Ẹnu lásán kọ́ lẹ fẹ́ fi sọ mọ́, a ti gbẹ́ ẹnu yín. Kìí ṣe pé a wá sílé oníkálukú táwa ń fi ọ̀bẹ ń gbẹ́ ẹnu o. Èdè Yorùbá ni mo lò. A ti ṣe àwọn, a ti domi síwájú ká ba lè tẹ ilẹ̀ tó tutù. Kí gbogbo wa kẹjọ kẹjẹ ká ṣe kínní pé káwa borí, kílẹ̀ Yorùbá kó borí, kí orílẹ̀-èdè Yorùbá kó jẹ́ ọ̀kan nínú orílẹ̀-èdè tó dáa jù lágbàáyé. Kí nìdí tá a wá sọ pé kí a má wẹ̀ṣẹ̀? A ní fi ara gbà àwẹ̀ pẹ̀lú agbára o. A ní kí àwọn èèyàn máa wẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé torí pé a fẹ́ fi ara gbàrúwẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ máa wá ká àwọn ọmọ Yorùbá mọ́lé. Àwa ti rí bẹ́ẹ̀, àwa ti mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n a sì ní àǹfààní láti sọ pé a fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ní ilẹ̀ wa àti fún àwọn ẹbí wa. La wá fi sọ pé kí oníkálukú kí wọ́n jọ, kí wọ́n má wẹ̀ ọjọ́ kan náà ni. Kí wọ́n má wẹ̀ ṣe, pé kéèyàn má wẹ̀ pẹ́ẹ̀pẹ́, ẹ fomi lásán wẹ̀. Àwọn kan tẹ̀ sọ pé wọn ò ní wẹ̀, pé wọ́n á ti lọ wẹ̀ lọ́jọ́ Àlàmísì, ọjọ́ Friday, wọ́n á ti wẹ̀ lọ́jọ́ Friday sílẹ̀. Tó bá wá dọjọ́ Sátidé, wọn ò tẹ̀ ní wẹ̀ pẹ́ẹ̀pẹ́ ni. Mo gbà fún àwọn bẹ́ẹ̀ káàkiri gbogbo tí ọmọ Yorùbá wà, gbogbo wa á wá fi ara àìwẹ̀ṣẹ̀ yẹn fi ohun kan sọ̀rọ̀ sí Olódùmarè, ọba tó dá ayé àti ọ̀run, ọba tó bẹ ká tó bẹ, ọba tó wà ká tó wà, ọba tó tẹ́ ẹni tán tó forí sagbèjì omi pé ìran àwa Yorùbá o, a fẹ́ kí ogun ká wa mọ́lé, a sì fẹ́ ṣẹ́gun àwọn ọ̀tá wa, a sì fẹ́ rójú, a fẹ́ ráyè. Bó ṣe jẹ́ nìyẹn. Ọdún tí a fẹ́ mú yìí, ọdún tó eléyìí tó kù tí ọdún yìí tán, ayọ̀ la fẹ́ fi ṣe. Ọdún tí a sì ń wò lọ́ọ̀kan yìí, ayọ̀ náà la fi bọ́ sínú rẹ̀. Láti ayọ̀ dénú ayọ̀, láti inú ògo dénú ògo. Nǹkan tá a pé kí gbogbo wa sọ rèé. Ẹ ṣeun olóòtú.
ṣé gan ni bàbá wa àgbà kò ní tán ní orílẹ̀. àṣẹ wa. mo tún fẹ́ bí lẹ́ẹ̀kan sí i kí ni ìgbìyànjú yín kápẹ́ kí ni ṣe fẹ́ fún àwọn ọmọ Oòduà lérí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà ìwà torí wípé ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ilẹ̀ Oòduà ò ní ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ ló gbà yí pé ilẹ̀ Oòduà pé kò sí tí ó fẹ́ so níbẹ̀. mi ò gbọ́ yín mọ́ o. ẹ gbọ́ mi mọ́ nẹ́tíwọ́ọ̀kì mo wà dá nǹkan kalẹ̀ lónìí o ẹ jẹ́ kí kárìnkápọ̀ yíyẹ náà ní yẹ ni ẹnìkan kì í jáwádé lójú ọmọ aráyé àgbájọ ọwọ́ la fi kọ̀yà àjèjì agbára kan rẹ̀ yàn ta bá a bá pawọ́pọ̀ la lè jọ gbéná wojú ohun tó ń gbénú igbó dùnmọ̀ òru ìfọwọ́sowọ́pọ̀ wa. hello sir. hello mi ò gbọ́ yín mọ́ ni o. ṣé ń gbọ́ mi báyìí. mo ti ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. Ọlọ́run ṣeun. so gẹ́gẹ́ bí tí mo ń sọ lọ ohun tí mo ń béèrè ni wípé àwọn èèyàn ń béèrè pé tó bá di on the 19 yìí ṣé èròǹgbà wa láti gba ilẹ̀ Oòduà pé ṣé yóò wá sí ìmúṣẹ. kó tiẹ̀ tó di on the 19 àwọn iṣẹ́ ti lọ rẹpẹtẹ a sì ti ń rí àwọn ìròyìn ayọ̀ a sì ti ń rí pé àwọn ọ̀tá wọ́n ti ń fi dà wọ́n ti fi ń pa wọn nínú ogun ẹnu nìyẹn nǹkan tá a tún wá gbọ́ lénìí torí láti ọjọ́ tí gbogbo àwọn ajàjàǹgbara tí wọ́n ti ń ja ìjà yìí ẹnu wọn ò kù ṣùgbọ́n eléyìí tá àti ìkófá nílẹ̀ tí fá ti ń ṣe mo gbà fún gbogbo ọmọ kóòtù òjìrì ẹ ṣeun o a lè rí ọpẹ́ dájálẹ̀ èní ọjọ́ ayọ̀ púpọ̀ ló jẹ́ fún wa tó jẹ́ pé àwọn Ìgbò àwa Oòduà àwọn Niger Delta àti àwọn Middle Belt wọ́n wá fi ohùn ṣọ̀kan pé nǹkan tó ṣẹlẹ̀ ní 1914 pé àwọn ò fẹ́ wọ́n sì fún ìjọba tó wà níta wọ́n fún wọn ní gbèdéke ọjọ́ láti pé kí wọ́n dá ìjọba tí ó wà lórílẹ̀‐èdè yìí òfin tí wọ́n ń lò tán fi ṣe orílẹ̀‐èdè kan dá padà sí òfin tí wọ́n lò kó tó da 1914 láì jẹ́ bẹ́ẹ̀ kí oníkálukú kí wọ́n pín gàárì wọn wọ́n sì fi ẹ̀dà ìwé yìí wọ́n fi ránṣẹ́ sí orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì Amẹ́ríkà àti United Nations kò wáyé bẹ́ẹ̀ rí a ti ń borí a sì borí jálẹ̀ tá a bá wá tó wá ṣe ti ọjọ́ sátidé tó ń bọ̀ sátidé mọ̀ ní ẹ̀yin èèyàn mi sátidé tá à ń wò lọ́nà ẹ̀ náà ni ibi tí ẹ bá wà lọ́sàn-án ní orílẹ̀-èdè yín látago 12:00 sí aago 1 ẹ pe ìjáhùn yìí ẹ pè é sí afẹ́fẹ́ àwọn múmìnì ó dàbẹ̀ pé àsìkò àìlà nìyẹn ẹ jókòó sórí awọ ẹ pè é fún ìran ọmọ Yorùbá àwọn ọ̀rẹ́ wa kìrìsẹ́nì ẹ pè é kẹwàá rí nǹkan tá a máa rí pé àníṣe àfẹ́ ogun sọ́tò sì ká wa mọ́lé kí wọ́n fúnra wọn kí wọ́n wá bí gbà
tí wọ́n jáde. a ti ń rí àpẹẹrẹ lọ́tún lósì àwọn èèyàn sì ti wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n sọ pé tí wọ́n rán wa níṣẹ́ yìí pé àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà wọ́n wà pẹ̀lú wa. ẹ ṣé gan ni bàbá wa látàárọ̀. Yes, sir. Tí ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá nílé ẹ̀yin tí ẹ ń gbọ́ wa bàbá wa Dr. Ifábùkúnmi Adéwálé àwọn ni wọ́n wà ní orí ètò lónìí. Tí a bá wá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè ẹ dákun ẹ bá wa fi ìbéèrè yín ránṣẹ́ sí wa. Ẹ dákun ẹ jọ̀ọ́ Mr. Amos Sobowale wọ́n ní àwọn ń wò wá. Tí a bá rí ẹnikẹ́ni wọ́n ní ẹ kú ètò Oòduà gbè wá o àṣẹ. Which day is the fasting date? Àwọn kan béèrè bàbá. Ẹni àkọ́kọ́. Yes, sir. Mr. Amos Sobowale wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò. Wọ́n ní àlejò wa dókítà Ifábùkúnmi àwọn kíyìn ni wọ́n kíyìn. Wọ́n ṣeun. Wọ́n ní ẹ ṣeun. Abíọ́dún Charles Jayoba ó ní which day is the fasting day? Ó ní ọjọ́ wo gangan ni ọjọ́ fasting day yẹn? Ṣé àwẹ̀ ni àbí kì í ṣe àwẹ̀ bàbá? Kò ń ṣe àwẹ̀. Kì í ṣe àwẹ̀. Rárá o pé kí a kàn má fi ọṣẹ wẹ̀ ẹni tó bá fẹ́ jẹun kó jẹun ṣùgbọ́n mo gbà fún ẹni tó béèrè ìbéèrè yẹn ṣé Mr. kílẹ̀ orúkọ wọn ṣé. Orúkọ wọn ni Abíọ́dún Charles. Ok Mr. Abíọ́dún Charles ẹ ṣé kò ń ṣe àwẹ̀ ara ni a fẹ́ fi gba àrùwẹ̀ a ní fi ọṣẹ wẹ̀ lọ́jọ́ yẹn ni a lè fi omi lásán ká fi ṣan ara kò ń ṣe àwẹ̀ tó bá sì ti di aago kan táago kan bá ti kọjá bí ìrọ̀lẹ́ ẹni tó bá fẹ́ wẹ̀ lè wẹ̀ ká ṣáà máa wẹ̀ kó tó di aago kan ọ̀sán láti aago 12 sí aago kan ni Saturday yìí ni 19th of December 2020 19th of December gbogbo ọmọ kóòtù òjíire ni ẹ ṣé sà. Ẹ ṣé gan ni wọ́n ní kí Mr. Abíọ́dún wọ́n ní kì í ṣe àwẹ̀ àmọ́ tá a bá tún wá rẹni tó lè tún fi àwẹ̀ gbáǹtì náà kò burú jù o torí pé kò sí àdúrà tí Elédùmarè tí ò lè gbọ́ tá a bá rẹni tó fẹ́ gbàwẹ̀ kò burú jù rárá ṣùgbọ́n wọ́n ní kì í ṣe àwẹ̀ wọ́n ní ṣùgbọ́n ká má wẹ̀ ní on the 19 títí láti gbogbo ọjọ́ on the 19 tó máa fi dìrọ̀lẹ́ wọ́n ní ká má wẹ̀ àmọ́ tí wọ́n ní ká ṣe ní dédé aago 12 sí aago 1 ọ̀sán àgbáyé bàbá wa ṣé mò ń gbà á. ojú ọ̀nà lẹwà gbà ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ kí kó tó di àsìkò yẹn àwọn tí ò bá tí ì rí nǹkan tẹ́ ẹ fi síta nípa ìṣísẹ̀ntẹ̀lé àwọn nǹkan àbí méjì tí ẹlẹ́kùnjẹkùn tí wọ́n máa ṣe àwọn míì ò tí ì gbọ́ kán dákun kẹ́ ẹ sọ bí tí wọ́n ti lè rí gbọ́ kẹ́ ẹ sọ fún wọn torí tí a bá parí 19 a máa padà sí nǹkan tó yẹ kí ẹlẹ́kùnjẹkùn ṣe mo sọ pé ó ti ń so èso rere wọ́n ti gbé memorandum síta èmi náà rí wọ́n sẹ̀dẹ̀ sí mi lọ́wọ́ báyìí. tó ti gbé tí gbogbo wa ń jó tà ń yọ̀ pé àwọn náà wọn ò sì lè jàǹpátá mọ́ wọ́n ti mọ̀ pé ọwọ́ wọn ti bọ́ pé ìran Yorùbá ọjọ́ tí àádá wà ó dín kan lénìí. Ẹ ṣeun. Abíọ́dún sọ wípé ó ní noted sir àdúrà wa gbà o. Àṣẹ o àṣẹ o. Bẹ́ẹ̀ bàbá wa àwọn èèyàn tún lè ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè jẹ́ kí n tún tinú wọn béèrè. N tí a ń pè ní ìṣẹ̀ṣe ohun tí a ń pè ní ẹ̀sìn tí a pè ní ẹ̀sìn àwọn bàbá wa ṣé wọ́n sì ń exist ṣé wọ́n sì wà síbẹ̀ bí wọ́n ṣe wà torí pé ọ̀pọ̀lọpọ̀ sì nígbàgbọ́ wípé wọn ò sí mọ́ ǹjẹ́ wọ́n sì wà síbẹ̀ bí wọ́n ṣe wà láyé àtijọ́. Bẹ́ẹ̀ ni sà
agbára wà èèyàn wà ṣe rí agbára tí Yorùbá ní ó kọjá kèrémí ó kọjá díẹ̀ agbára yẹn a tún ti wọ́nà tó jẹ́ pé ó tún ti dáa ju títàtí ó tún ṣiṣẹ́ ju tàtijọ́ lọ nítorí pé ní àtijọ́ ó máa ṣòro díẹ̀ ká tó lè sọ fún gbogbo mùtúmùwà lóòótọ́ ni àwọn bàbá wa máa sọ pé kékulé gbọ́ kí wọ́n sọ fún toko káàdán wá gbọ́ kí wọ́n rò fóòbẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ẹ rí bá a ṣe ń ṣe ọ̀tọ̀ ní orílẹ̀-èdè tẹ́ ẹ wà Amẹ́ríkà níbí ni mo wà bóyá Mr. Abiodun yẹn bóyá Nàìjíríà ló wà bí ìlú míì gbogbo nǹkan ìmọ̀ ẹ̀rọ àti kó gbogbo rẹ̀ papọ̀ tá a fi ń ṣe ètò láti lè pín ìjáhùn káàkiri àgbálá ayé agbára yẹn wà agbára tó wà yẹn la fi ń sọ pé kí àwọn ènìyàn kí wọ́n ṣe gbogbo ojúṣe tó yẹ kí wọ́n ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí nǹkan tí agbára yẹn pọ̀ tó bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ pé ó ṣe rẹpẹtẹ. tọ́ ó dá ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a tún gbọ́ ohun tí wọ́n ní kí a ṣe ní ẹ̀ẹ̀kan sí i kí gbogbo wa lè mọ̀ pé ojúṣe gbogbo wa òun ni láti ṣe ojúṣe gbogbo wa ni láti tẹ̀lé torí wípé tí a bá ti ṣe wọ́n ní ohun tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ wa láǹfààní wọ́n ní òun ni wọ́n ní gbogbo wa pátá ni a ní ẹ̀tọ́ láti ṣe. ó dàbẹ̀ ní pé ẹ̀kọ́ yẹn wá láti ọ̀dọ̀ nílé. tọ́ bàbá wa tí àwọn ènìyàn wa tí wọ́n bá ti àmọ́ tún expect kí àwọn èèyàn wa tún sẹ́ndì ìbéèrè wọn mi ò rí kí ẹnikẹ́ni kí ó tún sẹ́ndì ìbéèrè mọ́ mò ń tà láti wojú ẹ̀rọ móhùnmáwòrán mi láti rí i pé ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè ẹ dákun ẹ bá wa fi ránṣẹ́ nítorí wípé àwọn bàbá wa ni wọ́n wà ní orí ètò lónìí àwọn tí wọ́n ṣe fọ́nrán eléyìí tí a ń lò ní ẹnujọ́ mẹ́ta yìí wípé kí gbogbo wa kí a jọ fi ọwọ́ sowọ́pọ̀ pé kí gbogbo wa kí a jọ wà ní ìṣọ̀kan àwọn ni wọ́n fi fọ́nrán náà síta ẹ jẹ́ kí gbogbo wa pátá kí a tún gbọ́ fọ́nrán ọ̀hún ní ẹ̀ẹ̀kan sí i ohun tí wọ́n ní ká ṣe ní on the 19 ohun tí wọ́n ní ká ṣe ní ọjọ́ náà òun náà nìyí. ojúlówó gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ibi yòówù tá a bá wà lásìkò yìí àkíwá gbogbo àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí àkìyìn o bẹ́ẹ̀ látúnṣìbà gbogbo àjọyọ̀ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri nílé lóko lọ́nà àti lẹ́yìn odi ọ̀rọ̀ oníjẹ́tẹ́lẹ̀ ká má mọ̀ dá ẹ̀ ọ̀rọ̀ ara wa ló délẹ̀ yìí a sì ní láti falẹ̀ mọ́ a ní láti dìde sí nítorí ó ń bọ̀ àmọ́ làwọn àgbààgbà sọ wípé àádẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì rèé kì í ṣe gbogbo ọ̀rọ̀ láàdé àwọn dé pàápàá jùlọ bí ó bá ṣe ọ̀rọ̀ ọmọ ẹja ti bẹ nínú omi èyí tó yẹ àmójútó àmójútó èyí tó yẹ ká dé àwọn dé a ó dé àwọn dé èyí tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ a ó ṣe ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ lórí rẹ̀ ṣe iná òní jódóko kí májàlá kó má délé sọ mọ̀jàlá ọ̀hún rèé ló fẹ́ wá fi ohun tí ń ṣẹlẹ̀ nínú oko tó wá létí nínú ilé ogun tí yóò bá wá káni mọ́lé àárẹ̀ pàdé ẹ̀ lọ́nà ni ká dá padà wọ́n bá di ohun tí yóò bá wá ní àlejò ọ̀nà nínú ọ̀dẹ̀ ọmọ Yorùbá ojúlówó ọmọ Oòduà káàkiri àgbáńlá ayé ẹ má jẹ́ ká fi ẹ̀tọ́
kan tanná fúnra wa bí ilẹ̀ Yorùbá ṣe wà ní àsìkò tá a wà yìí ó ń pè fún àkíyèsí tèmítẹ̀yìn ó sì fi àmójútó pẹ̀lú ogun ń bẹ nílé ogun ń bẹ lọ́nà ogun ń bẹ nínú oko kó wá tọ́jú wípé yóò wọnú ìlú kan ìjà wá bá wa kí ló ń dá ó ṣe láti fi dá a padà ogun kì í kó ìmọ̀ ọmọ Yorùbá àmọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán ó ní ọgbọ́n tí àwọn bàbá wa máa ń dá sí láti gba ìwáṣẹ̀ èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ò bá jẹ́ mùsùlùmí kó o jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn kan àbáláyé ọ̀rọ̀ ara wa rèé o ọ̀rọ̀ lẹ̀yẹ ń gbọ́ ẹyẹ kan kì í déédéé bà lórùlé ọ̀rọ̀ ni ẹyẹ ń gbọ́ lágbára Olódùmarè ogun ò ní jà wá ogun ò sì ní kó wa lọ ilẹ̀ tó mọ́ lónìí oníyì ẹni tó ti kú ikú àìmọ̀dí ikú àìtọ́jọ́ eléyìí tí ò tọ́ sí irú wọn ẹ̀là òun ní ọ̀rọ̀ báwo bá là kò ní lè jí ní yékéyéké kò wí fún ni làáwí o a kì í pé òun ò gbọ́ rẹ ojúlówó ọmọ Oòduà iṣẹ́ yá o ọ̀nà tá a sì tọ̀ òwò rèé. kò lọ́nà lẹ́yìn òdì wọ́n ní àṣìṣe o ibikíbi tí a bá lè wà lórílẹ̀‐èdè ayé láti aago 12 ọ̀sán sí aago 1 ìlú ibẹ̀ yẹn wọ́n ní kí a kán epo pupa díẹ̀ sílẹ̀ àtòmí. ẹ̀yin tẹ́ ẹ̀ lè rí epo bóyá torí pé ìlú èbó lẹ́wà epo àgbọn tẹ́ ẹ̀ pè ní coconut oil òṣìṣẹ́ ẹ̀kan epo àgbọn tí ń síwájú ilé kẹ̀kọ́ omi díẹ̀ sí ẹ tún lọ sẹ́yìn kùlé ẹ tún ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrè wọ́n ní ọjọ́ yìí ìbádá ká má wẹ ọṣẹ ẹ má jẹ́ ká wẹṣẹ a lè ṣanra lásán tàbí ká ti wẹ ọṣẹ dáadáa ní ọjọ́ 19 yẹn ó kù ọ̀la yẹn on the 18 àti lè wẹṣẹ ká kàn fún mi lásán ṣanra ní on the 19 gbogbo ibi tá a bá wà ká wá máa sọ pé èrè wájú ẹgbẹ́gbó ẹgbomi ẹ̀yà mọ́ ọ lọ èrè ẹ̀gbùlé ẹgbomi ẹgbẹ́gbó ẹ̀yà mọ́ ọ lọ ẹ wí fún wọn lájúlé o pélé ayé dùn àwa mọ̀ gbogbo wa ni gbogbo. ẹ ṣe gan-an ni bàbá wa gbogbo wa ni wọ́n ní pé kí a ṣe é pé ohun tó yẹ kí gbogbo wa ohun tó yẹ kí a ṣe ni. hello sir ṣé ń gbọ́ mi? hello sir mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín yes sir yes sir. fọ́nrán náà ni a ti fìta fún àwọn ènìyàn wa tí wọ́n ti gbọ́ yìí kí wàá ní láì gba yín ní àkókò kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ gba gbogbo ọmọ Oòduà pátápátá kí ni àmọ̀ràn tí ẹ ní fún wọn kí làmọ̀ràn tí ẹ ní fún wọn. ẹ ṣeun bàá mi ẹ̀yin ó kù ní ìbọn ró ẹ jọ̀ọ́ a fẹ́ kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn díẹ̀ tí wọ́n fún wa ní tí wọ́n fi owó sí àpò ẹgbẹ́ a dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n owó sọ pé níbi tí òun ò bá sí kẹ́nìkankan má dábàá òun a nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ kóòtù òjíire bó tiẹ̀ ti wulẹ̀ kó kéré mọ́ kí wọ́n bá wa gbọ́n ọwọ́ sínú àpò ẹgbẹ́ àwọn tó bá fẹ́ ṣe transfer kí wọ́n ṣe transfer yẹn wọ́n lè lo email address yìí aaboyoruba@gmail.com ìyẹn yoruba@gmail.com ààbò abo ní ààbò yẹn ẹ wá fi yorùbá sí gbogbo ẹ̀ pátá lẹ́tà kékeré lẹ́ẹ̀ fi kọ́ @gmail.com àwọn tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe transfer sí lórí tẹlifóònù wọn àbí lórí báǹkì wọn àǹfààní náà wà fún wọn láti ṣe tí wọ́n bá ṣe transfer yìí orúkọ tó máa rí ń bẹ̀ ní
ẹgbẹ́ Yorùbá Association àbí kán rí Yorùbá World Summit àwọn ẹgbẹ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Wá wá lọ sí Fidelity Bank PLC account number yẹn ní 441-0000541 lẹ́ẹ̀kan sí 441-000 that is 0 lọ́nà mẹ́rin 541. ìyẹn àwọn tí wọ́n bá fẹ́ fi owó sọwọ́ sí àpò ẹgbẹ́ láti lè fi ran ẹgbẹ́ ní ọwọ́. Bẹ́ẹ̀ nítorí pé ní àsìkò ogun Abacha tá a sọ yẹn ogun yẹn ìbá ti tètè parí owó ló fẹ́ já ẹgbẹ́ yẹn ní tọ̀mọ̀ nígbà tí wọ́n ti ṣe rédíò station yẹn tán nǹkan ti fúyẹ́ lásìkò yìí ó tún ti fẹjú ju bẹ́ẹ̀ lọ torí gbogbo àwọn ọ̀nà ni ọ̀tá yẹn ń gbà wọ́n fẹ́ gba òfurufú wọlé wọ́n fẹ́ gba inú omi wọlé wọ́n fẹ́ ó ní àwọn ètò kan tí àwọn ẹgbẹ́ yẹn ń ṣe láti jẹ́ kí ààbò jẹ́ fún Yorùbá tí Yorùbá ò mọ̀ rárá ṣùgbọ́n tí a máa padà sọ síta nígbà tá a bá ti lé kọ̀lọ̀kọ̀lọ̀ tá a bá ti lé jìnnà pátápátá tí a wá fi àgbò tá a kó ẹ̀dìrẹ́ wa sí. kí a lé ẹlẹ́yọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ni fábọ̀ fẹ́ dìé torí bẹ́ẹ̀ ni a fi nílò ìrànlọ́wọ́ ọmọ Oòduà kí wọ́n dákun kí wọ́n bá wa gbọn ọwọ́ sínú àpò owó ẹgbẹ́ yìí kí a lè rí iṣẹ́ ṣe torí pé àwọn ará bí àwọn tí wọ́n ń fún wọn ní agbára níbi owó ó dàbẹ́ ní pé odidi orílẹ̀-èdè bíi 4 ni àwa ọmọ Yorùbá tá a wá fẹ́ dojúkọ ẹ dákun owó tí a rí kò tó nǹkan pẹ́ẹ̀pẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tẹ́ ẹ bá gbọ́ ìpè yìí ẹ jẹ́ ká fi owó sí àpò ẹgbẹ́ torí ení tere èjì tere bẹ́ẹ̀ lọ́mọ ayò fi ń kún eré lókù tá a sì máa fi ọmọ ayò ṣe èsì ayọ̀ ni gbogbo wa máa padà gbọ́ dúdùn lọ́sàn-án wa ó padà so àwa la máa gbóríyìn níbẹ̀. ẹ̀yin ènìyàn wa bàbá wa Dr. Ifábùnkúnmi Adéwálé tí wọ́n jẹ́ aláàbò fún tí wọ́n jẹ́ ambassador security unit fún ọmọ ẹgbẹ́ Yorùbá North America àwọn ni wọ́n ti ń bá wa yànnàná ọ̀rọ̀ ní àtàárọ̀ wọ́n ti ṣàlàyé fún wa bí ohun tí a fẹ́ ṣe ní on the 19 ìyẹn ọjọ́ kọkàndínlógún oṣù tí a wà nínú ẹ̀ òní ní 16 ó kù ọjọ́ 3 péré ní tí a ṣe wọ́n tún là á pé ìwọ tí o bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tàbí ìwọ tí o jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ó lè wà nílé ìkírun ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kó o bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run pé kí Ọlọ́run kí ó la ọmọ Oòduà kúrò ní oko ẹrú wọ́n ní ìwọ tó bá wá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà wọ́n ní kí ìwọ náà tó bá wà ní church lọ́jọ́ náà wọ́n ní wọ́n náà lè bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run kó máa pè ní orúkọ Jésù pé Jésù wá gba ọmọ Yorùbá ní oko ẹrú àwọn ẹnikẹ́ni tó bá ní ìbéèrè ẹ dákun ẹ fi ìbéèrè yín ránṣẹ́ tàbí kí ẹ pè wá sórí nọ́mbà eléyìí tí ẹ ń wò ní òkè móhùnmáwòrán yìí bóyá ẹ ní ìbéèrè kan tàbí méjì eléyìí tí ẹ tún fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa tábàárẹ̀ tó ní ìbéèrè kan tàbí méjì tí ó fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa ẹ dákun ẹ béèrè kó tó di pé a fún wọn ní àǹfààní kí wọ́n máa lọ wọ́n ti yànnàná ọ̀rọ̀ wọ́n ti yọ kò mọ́ òkun náà ẹ̀ wọ́n ti sọ ohun tó yẹ ká ṣe ní on the 19 fún wa wọ́n tún wá ṣàlàyé wípé lẹ́yìn ìgbà tá a bá ṣe tán eléyìí tí ó tún yẹ kí ẹlẹ́kùnjẹkùn ọmọ tí a bí ní ìlú kọ̀ọ̀kan eléyìí tí ó tún yẹ ká tó ṣe kì í ṣe ìfagbára múni láti ṣe o kì í ṣe pamúni láti ṣe ṣùgbọ́n ìwọ tó bá nífẹ̀ẹ́ Oòduà lọ́kàn
tó fẹ́ kí Oòduà kó bọ́ lóko ẹrú tó fẹ́ kí Oòduà kó jàjàbọ́ lọ́wọ́ ogun wọ́n ní kí ìwọ náà dákun wọ́n ní kí o ṣe tí o bá mọ̀ pé agbára rẹ ká láti ṣe àyìnìkan ti bàbá wa Adigun Idris wọ́n ní pé kí a pín ní àkáǹtì nọ́mbà yín sí orí ètò ẹ dákun ẹ bá wa pé àkáǹtì nọ́mbà yín àwọn admin wọ́n bá wa pín ní ẹ bá wa pé àkáǹtì nọ́mbà tí ẹni wọ́n sọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí o 4 1 1. 4 mẹ́rin ẹ jẹ́ kí n máa tẹ́ẹ̀pù àbá ìbóyá. 4 4 1. 4 mẹ́rin àbí. Rárá o 4 4 1. 4 4 1. 0 0 0 0. 0 0 0 0 odò mẹ́rin. Bẹ́ẹ̀ni sà 5 4 1. 5 4 1. Ẹ ṣe lè pè sí mi. 1 0 0 0 0 0 mẹ́rin. Bẹ́ẹ̀ni sà. 5 4 1. Kí lorúkọ account bank náà? Fidelity Bank PLC Nàìjíríà ló wà Fidelity Bank PLC. Fidelity Bank. Bẹ́ẹ̀ni PLC. Wọ́n ní Fidelity Bank PLC. Then àwọn tí wọ́n fẹ́ ṣe PayPal Ààbò Yorùbá AABOYORUBA@gmail.com AABOYORUBA@gmail.com. Àwọn tí wọ́n bá wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n lè lo Zeal tó bá fẹ́ lo Zeal the same ẹ má dàkún mo tọrọ gáfárà pé mo fẹ́ sọ èèbó ṣe rí orílẹ̀-èdè so tó bá wọ́n lè lo Zeal ZEELE tó bá fẹ́ fi owó ránṣẹ́ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹni tí ó bá fi owó ránṣẹ́ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà a fẹ́ bí phone number bí email yín láti lè dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé o àní sọ síta ṣùgbọ́n tá a bá wá débi tá à ń lọ lágbára Elédùmarè a wá kọ gbogbo orúkọ àwọn tó fún wa lówó a kọ sójú pátákó ilẹ̀ Oòduà tí gbogbo èèyàn máa rí kí wọ́n máa kọ sára sí yín nǹkan tá a sì fowó yẹn ṣe ní tọ́rọ́ ní kọ́bọ̀ a sọ síbẹ̀ tó bá kù a sọ pé oye tó kù ní bí ò bá sì tó a sọ pé ibi tá a nà dé nù. Láti bí 20 ọdún sẹ́yìn ni àwọn ẹgbẹ́ yìí tí wọ́n ti ní ìṣúra nínú bí wọ́n ṣe ń ná owó wọn kì í nànàkúnà wọn sì kì í kó owó jẹ àpò wọn kì í jò nǹkan tá a fẹ́ ná sí ààbò ilẹ̀ Yorùbá iná ni. Wọ́n béèrè fún account name ẹ gbọ́ kí ni account name yín. Account name yẹn ni ẹgbẹ́ ọmọ Yorùbá Association ló máa gbé síta tàbí Yorùbá World Summit. Tẹ́ bá tiẹ̀ ti tẹ nọ́mbà yẹn tó bá jẹ́ transfer lẹ fẹ́ ṣe tẹ́ bá ti tẹ nọ́mbà yẹn á ti gbórúkọ yẹn síta. Ẹgbẹ́ ọmọ Yorùbá Association tàbí Yorùbá World Summit. Ẹ̀yin ènìyàn wa wọ́n ní ẹnikẹ́ni tí ó bá fi owó ránṣẹ́ wọ́n ní kí onítọ̀hún kó dákun kó dábọ̀ kí ó fi name àti email address ẹ̀ àti phone number wọ́n ní kí ó fi ránṣẹ́. Bàbá wa ẹnìkan máa send message sí mi bí yìí ó ní pé please can you ó dẹ̀ pé personal message ó ní can you bring him back before on the 19th. Ẹ gbọ́ wọ́n ní ṣé mo tún lè gbé yín wá before on the 19th. tí àyè bá wà tí àyè bá wà torí iṣẹ́ pọ̀ tá à ń ṣe ṣùgbọ́n tí a bá ti tètè gbọ́ kò sí ọmọ Yorùbá ni wá mo dúpẹ́ lọ́wọ́ wọn tí àyè bá wà tí wọ́n bá dẹ̀ ní
irú ẹni tó sọ bẹ́ẹ̀ yẹn tó bá ní nǹkan tó fẹ́ ká sọ kán ti fi ránṣẹ́ sí yín kí àjọ sọ àyè wà a máa fi àyè sí torí irú èní bí ètò bíi 3 ni mo ní ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ fún wa tẹ́lẹ̀ a ti fi àyè yìí sílẹ̀ tí n bá ti ń kúrò lórí ètò mo tún bọ́ sínú ètò míì ni ìpàdé kan la gbàdé bí ìpàdé ti referendum tí a ṣe yẹn ibẹ̀ mo gbàdé bí nínú ẹgbẹ́ mi ló wà ní orí òmóhùnmáwòrán láti ṣèpàdé yẹn ṣùgbọ́n torí pé wọ́n ti sọ fún mi pé àsìkò tá a máa olóòtú yìí ó ti sọ fún mi láti bí ọ̀sẹ̀ kan wọ́n ti fún mi ní ìwé ìpè pé màá wálé ní mo ti tètè ṣe nǹkan tí mo máa ṣe láàárọ̀ àti ṣe yẹn ní àárọ̀ tí wà níbí ní Amẹ́ríkà eléyìí tá a fẹ́ ṣe lọ́sàn-án ìní eléyìí tá a tún máa ṣe nírọ̀lẹ́ ó wà eléyìí tó ń lọ́wọ́lọ́wọ́ ó tún wà àǹfààní wà láti wá tí n bá ti mọ̀gbà tí ẹ sọ màá ti wo bí a ṣe ṣe. torí personal message ó ní ẹnìyẹn send ó sì ní please I will appreciate if you can bring him back before on 19. Bóyá tí ẹ bá bóyá ẹ jẹ́ ká mọ̀ tí ó bá jẹ́ bódà bó ṣe wákàtí kan lẹ bá tún fẹ́ lò pẹ̀lú wa lórí ètò torí ẹni yóò dàbẹ̀ pé bóyá ó ní ìbéèrè torí ó ní I'm at work now. Ó lóun wà níbi iṣẹ́ so ó ní pé tí wọ́n lè gbé yín wá within kó tó di jọ́ mẹ́ta. Pé nìyẹn sọ gbólóhùn kan síbí ó sọ gbólóhùn kan eléyìí tí mi ò fẹ́ sọ síta kó má bàa dàbí wípé bóyá mo ń takò àwọn kan ni torí ọ̀tọ̀ ni ẹ jẹ́ kí a fi. ẹ jẹ́ àṣẹ báyìí sà ẹ fún tó bá jẹ́ pé èmi ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ tá a bá ti parí ètò ẹ fún wọn ní nọ́mbà mi wọ́n lè sọ lórí WhatsApp sí mi kán wá sọ pé láti inú ètò yín kán dárúkọ ètò yín torí àwọn tó kan WhatsApp púpọ̀ tó bá ti sọ pé láti inú ètò yín ni màá dá wọn lóhùn á lè jíjọ sọ ọ̀rọ̀ àbí kí wọ́n bá yín sọ̀rọ̀ gan fúnra yín tẹ́ bá wá rí i pé nǹkan tó yẹ kí èmi dáhùn ni kẹ́ wá ṣẹ̀ṣẹ̀ so wá papọ̀ ní ọ̀dọ̀ àwọn ilé ìbò kẹ́ rìfà wọn so bákan méjì yẹn la fi máa ṣe torí láàrin báyìí sí ọjọ́ mẹ́ta gudugudu méje là á ṣe àti yàyà mẹ́fà iṣẹ́ ń lọ lójoojúmọ́ kódà àti sùn gan ó dọwọ́ bọ́yá. Ọlọ́run á sọ agbára dé ọ̀tun ẹ ṣe gẹ́gẹ́ bàbá wa láì ní gbára wa ní àsìkò tó dàbẹ́ ni pé àwọn èèyàn ò ní ìbéèrè mọ́ kí ni ọ̀rọ̀ ìyànjú eléyìí tí mo fẹ́ kẹ́ gba àwọn ènìyàn wa kó tó di pé a fi yín sílẹ̀ kí ẹ máa lọ kí ni ọ̀rọ̀ ìgbìyànjú tí ẹ fẹ́ gba àwọn ọmọ Oòduà yálà àwọn tí wọ́n tẹ̀lé láti pé kí a gba Oòduà tàbí àwọn tí wọn ò lọ́wọ́ sí pé ká gba ilẹ̀ Oòduà kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wọn kí sì ni èròǹgbà wa tí à ń gbèrò pé ó yẹ ká gba ilẹ̀ Oòduà kí ni àmọ̀ràn tí ẹ tún fẹ́ fún wa. ẹ ṣé mo dúpẹ́ gbogbo àwa tá a dúró pé ká gba Oòduà a gbà pé àwọn apá ọ̀tún nìyẹn àwọn díẹ̀ tí wọ́n sọ pé ṣé kinní ò ní tó ń dàbí tìgbà kan ẹ jẹ́ ká fún ọ pé wọ́n wà lápá òsì àti tọ̀. ẹ dúró sà. Yes sir. Mr. Adenuga Idris wọ́n ní confam sir you are right I have sent the money to that account number now. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Mr. Adenuga Idris. ẹ bá mi ṣe àdúrà fún wọn wọ́n ní àwọn ti send owó yẹn sínú àkáǹtì yín báyìí náà wọ́n ní confam wọ́n ní you are right sir. bẹ́ẹ̀ ni bí a ṣe sọ bẹ́ẹ̀ ṣe rí yẹn náà ní gbogbo nǹkan tá a fi sínú fọ́nrán yẹn bó ṣe máa right nìyẹn Mr. Ọ̀gbẹ́ni Adenuga Idris ẹ ṣe àdúpẹ́ àpò yín kò ní í gbẹ iwájú lẹ́ẹ̀mọ wà àkòyà ire àrìnkò àkòyà ibi àrìnkò oore. ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ ẹ bá wa fi nọ́mbà yín sí orí fọ́nrán bóyá Mr. Adenuga lè ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ bá yín sọ. nọ́mbà tèmi ní American code +1 678 373
373 68 36. Bẹ́ẹ̀ni. Ó dá àwọn admin wa wọ́n bá wa pin ẹ̀ sí orí fọ́nrán. Mr. Adenuga àpò ṣàṣàmùrà wọn ò gbẹ̀rí àjíǹde ara a máa jẹ́ fún wa mo yún kéré mo bọ̀ kéré adífá fún mọ̀jàlá eléyìí ní tí ń renú ìgbẹ́ tó lọ lè dákẹ́ sí bí iná bá ti jó lóko mọ̀jàlá ń bọ̀ ńlé àtàlọ àtàbọ̀ ojú wa ò ní rí bí o ojú yín ò ní rí bí ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ gbogbo ọmọ Yorùbá North America Canada and Ireland wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé adúpẹ́ o ẹ ṣé o. àwa tí bẹ́ẹ̀ ni àwa tí à ń gbọ́ ètò yìí tí ẹtẹ̀ tí ń dọ́gbọ́n ẹ̀ lábẹ́lẹ̀ tá àti rí yín adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pẹ́ òkun torí pé yìnyín kẹ́ni ó ṣe míì adífá fún Fátẹ́rù tí ń sọmọ ọkùnrin ìgódó ọ̀pẹ àyìn ifá kò tún ṣe míì ẹbọra tó bá yin mọ rẹ ńlá àyìn yín o òkè ní gbogbo ọmọ Yorùbá pátápátá òkè la máa wà aládé nìran bàbá wa àìṣerú nígbàkígbà ìrankíran àwọn darandaran àwọn darandaran wọn ò lè wá láti ìlú wọn kán wá máa kó wa lẹ́rú kán wá máa ṣe ogun kánimọ́lé ogun apégbé nípa kò ní kan ẹnìkan kan gbogbo àwọn tó ń gbétò yìí àtàwọn tí ó bá gbọ́ àti àwa tá à ń ṣe ibi ọ̀ní kàn wá o torí pé kí ni ojú ẹfun wọn kì í rí bi lóde ìdó ire lójú wa ọmọ mọ́ rí o ire ni ojú osùn wọn kì í rí bi níjẹ̀bú mòre ògùn nǹkan nídà ire lójú àwa ọmọ mọ́ rí o ire ojú ìdàndán wọn èérí bi lẹ́bàá ọ̀nà ire lókù tá a mọ̀ rí o gbogbo wa pátápátá ire la mọ̀ kù ire la mọ̀ rí o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ ètò yìí mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń múra rẹ̀ lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti fọwọ́ owó ṣọwọ́ sí wa a sọ pé a máa ná owó yín ní ìná tí ẹ̀yin náà á tún kí wa pé a kú mímọ̀ ọ̀nà ẹ ṣeun. ẹ ṣeun bàbá wa àgbà ò ní tán ní orílẹ̀ àṣẹ o fún pípè tí a pè yín a dúpẹ́ pé ẹ dá wa lóhùn kódà inú tèmi gán sì ń dádùn lọ́tọ̀ wípé Ọlọ́run ti gba ilẹ̀ Oòduà ó ti gbà fún wa pátápátá ni àgbà tán báyìí àgbà tán. èmi tí mo ń sọ̀rọ̀ náà mo tún rí àwọn nǹkan kan eléyìí tí ó jẹ́ classified tí a gbọ́dọ̀ fi sí orí fọ́nrán tó fún èmi gan láǹfààní wípé a ti gba ilẹ̀ Oòduà yìí Elédùmarè kò ní fi ẹnìkankan wá ṣe àwátì nígbà tí ètò ilẹ̀ Oòduà tí ó bá dé ní agbára Ọlọ́run àjíǹde òní ara ó máa jẹ kókó báyìí ní ara ọ̀tá le kò ní sú yín bẹ́ẹ̀ kò ní ròyìn Ayọ̀ Olúwa Sónẹ́yẹ wọ́n ní ẹ kú iṣẹ́ ilẹ̀ Oòduà wọ́n ní a kú iṣẹ́ wọ́n kí àwa olóòtú and then Mr. Akínyẹmí Peter àwọn náà ní ẹ kú ètò sà àwọn náà kì í tí ẹ bá ní ìbéèrè ẹ dákun ẹ jọ̀ọ́ torí mo fẹ́ kí ẹ bá mi dá ìbéèrè bó bàbá wa lónìí ni àmọ́ tí a bá wá rí ìbéèrè mọ́ a jẹ́ pé a ó máa yọ̀ǹda wọn bàbá wa lórí ètò tá a wà yìí òun náà ni ètò Ọmọborí Owó Media a fẹ́ kí ẹ fún wa ní àdúrà ní orí ètò yìí náà kí okòkè òun náà ni kí orí ètò yìí kí ó máa lọ. Ọmọborí Owó Media iwájú ni ọ̀ká ìbìtì máa ń ré sí o iwájú báyìí lọ́wọ́ ajá máa ń yún. àwọn tí wọ́n jẹ́ àwọn admin wa náà o tó rà ní àwọn admin tí wọ́n bá wá gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àwọn lọ́wọ́ bọ́tìnì ilé iṣẹ́ yìí kò ní í jóná o ọ̀pá kò lè pa okùn mọ́ agogo lẹ́nu kọ́ngókọ́ngó ń lóhùn agogo tèkúlẹ̀jẹ̀ lóhùn àgbà àpàpà ní ṣubú àpàpà ní dìde àpàpà ńlẹ́gẹ̀lẹ́ntẹ́gẹ̀lẹ́ntẹ́ wọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà Ifá lọ́lẹ̀ fọ́ta ogbó kan rí ó ní kọ̀ǹgẹ̀rẹ̀ báwa ka àṣà ìdarúgbó kọ̀ǹgẹ̀rẹ̀ a ó darúgbó ọlọ́jà ń tà wá iléeṣẹ́
Ọmọborí Owó media ẹ máa gbó ẹ máa tọ́ ẹ máa wà lókè nígbà tí ayọ̀ yìí bá wá dé ire wa yóò mọ kún sí ni torí pé ànímọ́ báyìí ní Pèrègùn máa ń ní aṣọ ọdún tó bá tún dàmọ́dún á tún lé pèwùrè á bára wa níbi tó dáa ibi dáadáa la máa bá yín o ẹ ṣeun. bẹ́ẹ̀ bàbá a tún ní àwọn iléeṣẹ́ míì náà tí a ń darapọ̀ mọ́ tí afẹ́kẹ́ tún bá wa ṣàdúrà fún wọn lórí ètò a ní àwọn bíi Oòduà TV rédíò tí a mọ̀ sí ODTVR eléyìí tí ẹni tó jẹ́ bàbá wa tí a ń pè ní Citizen AY tí wọ́n ń ṣe aṣáájú a tún ní àwọn kan náà eléyìí tí Koiki Media tí wọ́n ń ṣe a ní kan tí a mọ̀ sí Dara Talk Show a ní kan tí a mọ̀ sí Ìṣẹ̀ṣe Oòduà a pọ̀ lọ́pọ̀ bẹ́yẹn ẹ̀yin tí mi ò dárúkọ yín ẹ má bínú o kì í ṣe àfojúdi o ẹ bá wa ṣàdúrà fún àwọn náà pé kí ohun wọn kó má há kí èdè kó má di gbogbo àwa tí a ń ṣe ètò yìí yálà lórí ODTVR ni o Koiki Media ni o Dara Talk Show ni o Ìṣẹ̀ṣe Làgbà ni o Tenny Blog ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jabuata tó yẹ pé wọ́n ń fi ogun ẹnu wọ́n fi ń ja ọ̀rọ̀ yìí a ti rí i pé Oòduà TV rédíò tí a mọ̀ sí Oòduà TV rédíò àwọn wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká nínú àwa bẹ̀ ẹ bá wa ṣàdúrà fún ilé ẹgbẹ́ náà kí Ọlọ́run kó dábọ̀ kó má jẹ́ kí ó tú bí Ọlọ́run ṣe fìfẹ́ kó wájọ níbẹ̀ kó má fìfẹ́ kó má fi aburú kó má fi tú wa ká ẹ bá wa ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń ṣe ètò pátápátá kí Ọlọ́run máa ṣàlékún. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ètò àti gbogbo àwọn tẹ́ ẹ̀ dárúkọ àtàwọn míì gan tí wọ́n wà tí wọ́n ń ṣètò tí wọ́n bá yín pín tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ̀ tán bá yín kíá ẹ̀ gbogbo yín pátá ní ìwúre máa kàn torí òdìdí ń dí adífáfẹ́jì òdí tí wọ́n gbélé ọ̀run dì tí wọ́n máa gbélé ayé tú gbogbo ẹnikẹ́ni àti àwọn ọ̀tá tí wọ́n ti so màlúù mọ́lẹ̀ màlúù dúdú màlúù funfun ní ó lọ́dọ̀ wọn lọ́hùn pé kí èdì mọ́ dì èdìdì ò ní dì wá o lẹ́ni gbogbo àwọn tí wọ́n ti fi okùn wọn dì àtú wọn sílẹ̀ torí mo kéré ewé oyè mi gùn sékélé nígbà tí mo dàgbà ewé oyè mi wá gùn gàgàràgà ìwọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà ifá olórí rere jẹgbẹ́ rẹ̀ tó kù lọ orí rere ń tèmi torí erí rere ní tèsúrò ogbó ẹranko afa ìwé á sì kó sùn kalẹ̀ gbogbo àwọn tó mass media pátá àti àwọn tó ń bá wọn share ẹ̀ àti àwọn tó ń like ẹ̀ àti àwọn tó ń view ẹ̀ àti àwọn tí wọ́n ń ṣe party wash orí ló máa jẹ́ tiwa ayé wa máa dáa bí àwọn ẹgbẹ́ wa tó kù lọ bí ó ṣe rí nìyẹn láṣẹ àwọn bàbá wa tí wọ́n rán wa ń ṣẹ́ torí àgbẹ̀dẹ báluwẹ̀ ni wọ́n ṣe fá fọ́bàtálá ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbò nígbà tí ń sunkún pé òun ọ̀rọ̀ mọ bí ìgbà tí Ọbàtálá ó bí ó bí níran ni wọ́n rán mi wá nígbà tí ó tún bí ó bẹ́ mi kọ́ ni mo rán ra mi nígbà tí ó tún bí ó bá ṣẹ́ dọ́wọ́ ẹni tó rán mi wá ǹjẹ́ níran ni wọ́n rán mi wá àwa kọ́là ránra wá àṣẹ wà dọ́wọ́ ẹni tó rán wa ń ṣe àwọn alálẹ̀ ló rán wa ń ṣe iṣẹ́ rẹ̀ làásì mọ jẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ ẹ ṣe gan ni bàbá wa gbogbo ń tẹ́wé pátá Ọlọ́run á fi àṣẹ sí i wọ́n ti bá wa mọ̀ pé àdúrà ti gbà Tenny Blog Ìjìnlẹ̀ Ìfẹ́ Dara Talk Show Koiki Media Bàbá Èkìtì àwọn tí wọ́n wá ń bẹ location 9 àwọn bíi Bàbá Èkìtì bíi Prince wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́nà tó yẹ pé location 9 náà ni wọ́n ti ń fi ohùn ránṣẹ́ torí pé ẹ sọ́nà ọ̀rọ̀ yín wípé ogun ẹnu òun lẹ́ni pé kí hájà àwọn ọmọ Oòduà sì ń jẹ igun ẹnu yìí àwọn kan wà ní location 9 lẹ́kìtì lọ́ṣogbo nìbàdàn lákùrẹ́ lóǹdó nílọrin káàkiri bẹ́ẹ̀ ẹ bá wa fòun ránṣẹ́ sáwọn náà kí èdè kí ó má dì wọ́n ẹ bá wa fi òun ránṣẹ́ sí wọn. àwọn ògbólógbòó àwọn oníyan gúrúyan nínú igbó àgbàlagbà òòrẹ̀ ní fìpẹ́ rẹ̀ falẹ̀ gàràràràràrà níjù ògbólógbòó àrìrà nímọ̀ ṣẹ́gun rókò tewétewé ni wọ́n ṣe fá fún Ọ̀rúnmìlà nígbà tí ń bẹ nínú ọ̀gbun ọ̀tá wọ́n ní ẹbọ ni kí baba ṣe ó gbẹ́bọ orúbọ ó gbèrò tèrù ó ní kùsà
kùsàkùsà lajá ń lépa gbìn mọ́ kùsàkùsà ìbáà ṣe Fúlàní ní bá ń perí gbogbo àwa níbi kùsàkùsà lajá ń lépa gbìn mọ́ kùsàkùsà ẹlẹ́bọ lóògùn àṣebi ayé amọ̀nibánidárò afàìmọ́niṣe ní tí wọ́n bá ń pebi sí wa kùsàkùsà lajá mọ́ ń lépa gbìn mọ́ kùsàkùsà ló ṣe rí nu. ẹ ṣé gan ni bàbá wa Dr. Ifábùkúnmi Adéwálé tí wọ́n jẹ́ alábòbò fún ọmọ ẹgbẹ́ Oòduà North America àwọn ni wọ́n ti ń bá wa dá sí ètò ní àtàárọ̀ àwọn ni wọ́n ṣe fọ́nrán èyí tí a ń lò láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta síbi tí a wà yìí orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni wọ́n fi ṣe ibùjókòó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti lọ lélẹ̀ tí èmi gan mọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n ti ṣe iṣẹ́ takuntakun lélẹ̀ tí ó jẹ́ wípé a ò lè máa fi hàn lórí afẹ́fẹ́ wọ́n ti gbìyànjú pé kódà tí mo bá bẹ̀rẹ̀ sí ní tí mo bá compile gbogbo fídíò yẹn papọ̀ torí pé tí mo fẹ́ compile sí one disc kí n wá send ẹ̀ sí wọn nígbà tí a bá wá gba ilẹ̀ Oòduà ká wá máa sọ wípé ilé tí wọ́n ṣe ń bí bẹ́ẹ̀ lélẹ̀ ilé tí wọ́n ṣe ń bí lélẹ̀ ilé tí wọ́n ṣe ń bí lélẹ̀ kò sí gbogbo ohun tí wọ́n ń ṣe tí wọn ò kì í fi ṣọwọ́ sí wa ṣùgbọ́n a ò gbọ́dọ̀ fi hàn ní orí afẹ́fẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Oòduà wọn kí yín pé ẹ ṣé Ọlọ́run á tún bá wa fún yín ní okun àti agbára àti ẹ̀yin àti gbogbo àwọn tí wọ́n ń ṣe elégbè tí wọ́n ń ṣe alábàámúṣẹ́pọ̀ pẹ̀lú yín tí wọ́n jẹ́ kí àwọn ètò yìí tí wọ́n jẹ́ kí ó ṣeé ṣe kódà mo wo ti Odò Ọba inú mi sì ń dájú pé Odò Ọba ni wọ́n ti ṣe léyìí Ọlọ́run ò ní jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sí gbogbo wọn pátá o gbogbo wọn pátá òun náà ni àwa ọmọ ẹgbẹ́ Oòduà òun ni à ń kí wípé wọ́n kú wàhálà wa wọ́n kú ìgbìyànjú wa wọ́n kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run á jẹ́ kí wọ́n bá ní ibi ire gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò lónìí a kí ẹ̀yin náà láti orí ibi tó ti bẹ̀rẹ̀ lórí ibi tó dé dúró a ò lè máa dárúkọ yín ní ẹyọ kọ̀ọ̀kan àmọ́ bọ́lọ̀ bá ṣe fún mi ní agbára a ó máa dárúkọ bí ẹ̀gbọ́n wa Moses Sobowale àti àwọn amójú ẹ̀rọ wa tí wọ́n jẹ́ admin wa náà akínyìn Moses Sobowale àti Wálé Ògúndáre àwọn náà kí wa pé a kú ètò bẹ́ẹ̀ náà ni Moses Sobowale bẹ́ẹ̀ náà ni Abíọ́dún àti Babátúndé Òdodo wọ́n ní Oòduà gbè wá bẹ́ẹ̀ ni gbogbo yín pátá òun náà ni mo kí Adénúgà Idris ẹ ṣé ẹ kú ìnáwó sí wa mo kí Ọpẹ́yẹmí Akínlábí ẹ ṣé àwọn náà ní àwọn ń wò wá Adénúgà Idris mo kí dáàdì wa Akínyẹmí Peter wọ́n ní àwọn náà ń wò wá wọ́n ní àṣẹ wọ́n ní àwọn ń bá wa wò wá mo kí gbogbo yín pátá a kí gbogbo ẹ̀yin tí a tún lè dárúkọ pé ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa bàbá wa a ó máa yọ̀ǹda yín báyìí àgbà kò ní tán ní orílẹ̀ gbogbo iṣẹ́ tí ẹ bá ń ṣe ní agbára Ọlọ́run ó jẹ́ kí ẹ jèrè ẹ̀ àwọn ọmọ yín náà wọn ò ní di ọmọ lọ́mọ wọ́n ti gbà wá lọ́rọ̀ yànjú ẹ má gbàgbé pé tó bá di on the 19 wọ́n ní mùsùlùmí ó lè lọ sí mosque kó kírun kó bẹ̀ lọ́hùn onígbàgbọ́ ó lè lọ sí chọ́ọ̀chì kó pé hallelujah kó bẹ̀ lọ́hùn kó kírun ṣùgbọ́n tó jájú ni pé ká má ti wẹ̀ ní ọjọ́ náà and then ìwọ tí o bá lè lo epo láti ta epo àtomi sílẹ̀ ẹ rí i pé tá a bá wo epo ẹ̀rọ òun ni epo torí pé àwa tí a jẹ́ ọmọ Àrẹ̀sà oríkì wa ni wọ́n ní ọmọ epo nímọ̀dé wọ́n ní wọlé bu fún mi ní yamọ̀dé lára fènísí a máa bí ara Àrẹ̀sà nínú tínú bá ń bí wa wọ́n ní ẹ fún wa lépo mu ẹ̀rọ ní epo ẹ̀rọ òun ni epo ẹni tó bá rí epo ẹ jẹ́ ká ta sílẹ̀ ẹ̀rọ ní kí ilẹ̀ kó rọ̀ wá kí ilẹ̀ kó má ní wá lára kí ilẹ̀ kó má ṣe gbóná mọ́ ọmọ Oòduà kí ilẹ̀ má ṣe gbàbọ̀dè fún gbogbo ọmọ Oòduà bàbá mi ṣe mọ́ ń gbà á. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n bá wá lè lọ sí church wọ́n lè wà ní
orí ibùsùn wọn àbí inú ilé wọn lásìkò yẹn kí wọ́n sọ ọ́ sínú atẹ́gùn tọ́n bá tiẹ̀ ta epo sílẹ̀ tọ́n bá ta omi sílẹ̀ kí wọ́n sọ ọ́ àṣẹ ti gùn tọ́n bá lè fi ọba lé tọ́n bá rí epo ẹnìkan tiẹ̀ sọ ní ìlú kan níbi Germany ní lọ́hùn pé ṣé òun lè ta anointing oil sílẹ̀ mo ní tó ó tiẹ̀ ti wá dá ó ti dá ju dáadáa lọ ẹ ta anointing oil sílẹ̀ ara rẹ̀ náà ni a lòdì sí ẹ̀sìn kankan torí pé oníbo ní kálukú ṣe ń po ọlọ́run tiẹ̀ tó dẹ̀ ń dá wa lóhùn lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run dá Olódùmarè ó ń dá ìran Oòduà lóhùn lọ́wọ́lọ́wọ́ à ń ṣe àṣeyọrí lórí àṣeyọrí ẹnu wa sì ti kò a sì ń dúpẹ́ lọ́wọ́ aláṣekù. tọ́ ẹ ṣé gan ni bàbá gbogbo àwa tí a jẹ́ olùmúlégbè Ọmọbọ́rọ́wọ́ Media a kí yín pé ẹ ṣé gan ni tí a pè yín tí ẹ dá wa lóhùn mo sì nígbàgbọ́ pé tí a bá tún pè yín nígbà mìíràn ẹ ó jẹ́ wa ẹ ṣé gan ni lágbára Elédùà ẹ ṣé o ẹ ṣé o ẹ jẹ́ kí a máa yọ̀ǹda yín báyìí wípé ẹ ṣeun sà ẹ jẹ́ kí a dé òkè ọ̀hún níbi tí a ó ti máa gbára wa ní ọ̀rọ̀ ìyànjú ohun tí ó yẹ ká ṣe àti tí ó yẹ ká ṣe bàbá wa wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti sọ fún wa ẹ ṣé gan tí ẹ ń darapọ̀ mọ́ wa ó dá àmọ̀ yọ̀ǹda yín báyìí ẹ ṣé gan ni ó dìgbà kan náà a tún ríra wa pẹ̀lú ayọ̀ join Nigeria together. The British did it for their own self-interest. How could we join Yoruba and Fulani together if you want us to move forward? You see Yoruba people in Benin Republic and Togo, but you decided to join us with our enemy who don't understand our language, who don't understand our culture, and you cause a lot of bloodshed and heavily poverty on us. Come and end Nigeria now. That's why we are agitating. Yoruba nation is what we want. No retreat, no surrender. Yeah, man. Ẹ bá sign petition àti wọ one chance. Ẹ bá sign petition àti wọ one chance. We are done with Nigeria, we are done. We the Southerner and the middle better. We got the high Q, not the high key, not the killy way like the other region. Ẹ bá sign petition àti wọ one chance. Ẹ bá sign petition àti wọ one chance. Boko Haram key, S-men they key, all the bandits where they key, all of them na them. They use the soldier kill my people, use the Agbero boys. Politician kill my people, Nigeria na joke. That's why we are done with Nigeria. That's many people call terrorist area. Oh yes, I petition for a new nation. Oduduwa nation dying so. Yata to the shot every day. Up never ends and soldier killing. Terrorist headquarters in Nigeria. Yoruba nation lying so. Oh yeah, Biafra nation lying so. Oh yeah. Eba sign petition, hati wa one chance. Eba sign petition, hati wa one chance. Eba sign petition, hati wa one chance. We will never surrender. Yoruba people must free. We are done with Nigeria. We are done. Àwọn other people wọ́n pariwo wọ́n Nigeria just because resources dey for southern region. Àwọn politicians wọ́n pariwo restructuring. They want to keep on stealing more money. Agbọ́pọ̀ àwọn leader kan ti. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa ní àtàárọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe ètò yìí adúpẹ́ ní ọwọ́ yín adúpẹ́ takuntakun adúpẹ́ eléyìí tí ẹ ti ṣe fún wa adúpẹ́ kí òkun gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe ètò ní òní Elédùmarè yóò bá wa dúpẹ́ fún yín níbí yìí òun náà ni a ó máa fi àdàgbà ètò ti tòní ni a ó máa fi rọ̀ sí oníyan yín ṣe ọlọ́bẹ̀ yín ṣe gbogbo ẹ̀yin pátápátá tí ẹ bá wa dá sí Ọlọ́run ò ní gba ojú ní ọwọ́ yín o ojú tí ẹ fi ń wò wá Ọlọ́run ò ní jẹ́ kí ojú náà kí ó fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa Ọlọ́run ò ní jẹ́ kí etí náà kí ó dì bẹ́ẹ̀ ọwọ́ tí ẹ fi ń bá wa tẹ like tí ẹ fi ń bá wa share Ọlọ́run ò ní jẹ́ kí ẹ fi ọwọ́ náà kí ẹ fi gbé ọmọ yín sin ní àṣẹ Elédùmarè ní àṣẹ ọba tí ó dá wa ara kókó ńlá ń bẹ́ta ara yín ò ní wọ ìdè àìsàn Ọlọ́run ò ní fi àìsàn gbé yín dè bẹ́ẹ̀ Ọlọ́run ò ní fi àìsàn ṣe yín Ọlọ́run ò ní jẹ́ kí ẹ fi ọwọ́ kí ẹ fi gbé ọmọ sí mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé gan ni torí pé ẹ̀yin ní èjìká tí ò jẹ́ kí aṣọ ó yẹ̀ ẹ̀yin ni àwa ń rí tí àwa tún fi ń tẹ̀síwájú láti tún máa ṣe àwọn ètò tí àwa ń ṣe adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ àtúndúpẹ́ lọ́wọ́ yín wípé Elédùmarè kò ní fi wá sílẹ̀
a tún máa pàdé ní ọ̀la ní agbára Ọlọ́run kò ní jẹ́ kí a pẹ̀dé o bá a ṣe ń lọ tí a lọ ń sùn Ọlọ́run kò ní jẹ́ kí a ti ojú oorun dé ojú ikú ní agbára Ọlọ́run gẹ́gẹ́ bí tí mo sọ lérí fídíò tí mo ṣe ní àná lérí bàbá wa Sunday Igboho wọ́n ti padà send message pé àwọn dúró ti ọmọ Oòduà àwọn ò yí padà ẹ̀yẹn ló jẹ́ wípé ọ̀rọ̀ tí mo sọ lánàá ó ti tẹ̀ wọ́n lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò náà tí wọ́n bá wa wá wọn kàn àwọn Koiki Media torí wọ́n wà ní orí ètò mi ní àná mo dúpẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ ní àná ó sì tẹ̀ mí lọ́wọ́ ní òní adúpẹ́ gan pé Ọlọ́run máa ṣe okun àti agbára fún gbogbo wa a ò ní dààmú aburú sì ní kàn wá bàbá wa Sunday Igboho wọ́n ní àwọn ń bẹ pẹ̀lú wa wọ́n náà wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun wọ́n ní ṣùgbọ́n àwọn ò kàn fẹ́ wá sí orí mídíà mọ́ni tọ́ owó tó kálukú bá mọ̀ òun náà ni kí ó máa ṣe kí a ti fi ọ̀tún ká ti fi wẹ òsì ká ti fi òsì ká ti fi wẹ ọ̀tún òun náà ni ó máa ń jẹ́ kí ọwọ́ ó mọ́ agbètèmí ṣetán òǹrẹ̀lẹ̀ àró àlùkò mi ṣetán òǹrẹ̀lẹ̀ òsùn lékèlèké mi ṣetán òǹrẹ̀lẹ̀ ìkẹfun ìwó òun náà máa nílé odídẹrẹ́ ìbàdàn onílé àwòdì ìbárìbá òní ilé àti òro gbogbo ayé òní wọn nìgún ẹ jẹ́ kí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kó máa gbé àti òro lọ ibi gbogbo òun náà máa nílé ẹyẹ àwọn àgbà kórókótó wọn fi inú igbó ṣelé òkété forí òkìtì ṣe yẹ̀wò omi òun báyìí nílé ẹja àbàtà ó máa nílé ẹ̀gún ò lè jà òmùlẹ̀ tàgbọ́n a kì í gbàkàtà lọ́wọ́ akitì a ò kì í gbalẹ̀ bàbá ọmọ ní ọwọ́ ọmọ ilẹ̀ Oòduà ti wà ní orílẹ̀-èdè Oòduà ti wà ní bẹ́ẹ̀ kò sí baba ńlá ẹni tó lè gba ilẹ̀ bàbá tiwa lọ́wọ́ tiwa wọ́n ń ṣeré lọ́wọ́ ni ẹyẹlé ló ń bá wọn tàn adìyẹ ló ń bá wọn tàn tí olóńgbò bá débẹ̀ tó bá fẹsẹ̀ wá gbogbo wọn á tù torí pé ẹran Ògún òun ni gbogbo wọn kò sí ẹnikẹ́ni tó lè di ìran ọmọ Oòduà lọ́wọ́ pé ká má débi tí à ń lọ lágbára Ọlọ́run ní ọ̀la tí a ó tún máa pàdé èmi àti yín wọn ò ní fi wá ṣàwátì mo sọ fún yín wípé ó dàbọ̀ ire o torí pé ire báyìí òun náà ni ojú owó ń rí ojú àṣà wọn ní kò kì í ríbi gbogbo yín pátápátá ojú yín ò ní ríbi o ó dàbọ̀.